kájọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé. Ǹjẹ́ káwọn kíra wa káàárọ̀ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ọwọ́jà ìkànnì yìí tó bá ń fẹ́ dé. Torí ìkànnì CP 89.1 FM àwa ti kúrò ní ìkànnì agboolé àti di ìkànnì tó la gbogbo ayé já. àti ẹ̀fìgbà kan sí níkànnì agboolé gan. Àwọn èyí ṣe kànnì agboolé àti di ìkànnì tó la gbogbo àgbáyé já ni. àmì sínú. Bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ rédíò tí ń dún sínú bí wọ́n ti ń gbọ́ wa nílẹ̀ yìí ni wọ́n ń gbọ́ wa lókèèrè wọ́n ń gbọ́ wa lọ́sítírálíà wọ́n ń gbọ́ wa ní Canada wọ́n ń gbọ́ wa ní Qatar wọ́n ń gbọ́ wa ní Saudi Arabia. kò síbi wọn ti gbọ́ wa. Kódà gan ní International Space Station lọ́hùn-ún tó wà nínú òfurufú wọ́n tún ń gbọ́ wa ẹ wò ó gbogbo àwọn astronaut yín CP 89.1 FM ní ẹ gbé sí tí ẹ ti ń tẹ́tí sí wa lásìkò yìí. tẹ̀gàn kan tètè bọ̀lì sí kọ́. tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ o torí ẹni tí ó pẹ́ gàjànà kú ni ó sọ pé mo rí kinní kan fìrí bẹ́ẹ̀ni bá kọjá ti gbó ti jù ní òjò láìrin o. bẹ́ẹ̀ni ẹ̀yin àwa ni CP 89.1 FM. àwa ládé gbangba báyìí. CP FM ṣálọ̀ lọ́dọọdọ. Adétọ́lá. Adétọ́lá o. Adétẹ̀yẹtẹ̀yẹ. Alásàlátù ló bá dé láàárọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tó jí wa sáyé jí wa sáyọ̀. Ó tó jí wa sí mọ́lẹ̀ alààyè láàárọ̀ yìí gbogbo ojúmọ́ tó má ti mọ́ bá wa lókè ìpẹ̀yìn kọ́ yìí. Ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ àlàáfíà ni o. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tó tún jí wa sáyọ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ nìkan mi ìtura Olúwa. A ní ojúmọ́ ti mọ́ olówó gbówó. Oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú alágàdá gbogbo gbági etí abẹ́rẹ́ kéré òwú ẹja gbé bá wọn. ike láyẹ̀mí tó ti dé láàárọ̀ yìí. òótọ́ nígbà tó ń kálukú bá gbọ́nà bí iṣẹ́ rẹ̀ ibi iṣẹ́ tí ara náà wà yìí. bẹ́ẹ̀ ni o. ètè ní ṣọ́ọ̀bù wa ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù wa ẹnu ní ṣọ́ọ̀bù wa àwa ti débẹ̀ ẹnu yìí náà láàfin sọ kọ́lọ̀ má jẹ́ káyé ti bí ohun mú wa. àmì àṣẹ ẹnu gbẹ̀ǹká 1 and 2 àti bọ́ sórí ètò láàárọ̀ yìí ká mọ̀ wọnú kókó bí ò bá ṣe kókó àkọ́kọ́ tí ó bọ́ sẹ́mi lọ́wọ́ láàárọ̀ yìí inú ìwé ìròyìn Vanguard mo ti mú o tó sọ pé yègèdè ẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń yọ sùn ti ètè tẹ̀ ń bú mi tẹ̀ lọ́sẹ̀lú tí mò ń ṣe òṣèlú tẹ̀mí ń ṣe wípé ó sapá kan jà mọ́ ẹ̀ rí gbogbo yín náà ẹ ti rí pélé làbọ̀ sinmi oko ẹ ti ń padà bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o Wike ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard ló sì kọ lónìí. Yẹmí sórí ròyìn tó kàún jẹ́ ń kí ròyìn yìí lẹ́yìn o tó sì ní í ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ǹjẹ́ o mọ̀ pé mínísítà fún ọ̀rọ̀ ìròyìn Idris ló ti sọ̀rọ̀ o ó ní nígbà tí ó bẹ di ọdún 2026 wàláyì tàláyì àwọn ìpínlẹ̀ tó tó 30 ní ẹgbẹ́ òṣèlú APC ó ti gbà tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ní ó máa tukọ̀ àwọn ìpínlẹ̀ tó tó bíi 30 ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Daily Post náà ni nínú ìwé ìròyìn Vanguard ohun tó bá jọ náà òun náà la fi ń wéra wọn o ibẹ̀ ni ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà Dixon ló jẹ́ gómìnà Bayelsa ńgbà kan ló sọ o ó ní iṣẹ́ rí gbogbo àwọn gómìnà nú ẹgbẹ́ òṣèlú PDP
tí a ń sá kúò wọ́n ń sá kúò nù gbogbo yánmayànmá wọ́n ń ràn ohun tí wọ́n ti dálẹ̀ ní o èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o Seriake Dixon ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard ń ló sì fà á jáde láàárọ̀ yìí. ó di Nation náà ló di ìròyìn eléyìí síta ò níbi tí Fáyọ̀ṣe ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ o tó ti sọ̀rọ̀ ó ní ó tún kọ àwọn gómìnà mẹ́ta sí o tí ó sì kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú míì àwọn gómìnà wo wá ni o bàbá dénú kẹtẹpẹ ìròyìn àmọ̀gbọ́ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. ẹ jẹ́ kí n sì dúró báyìí sínú ìwé ìròyìn Vanguard níbi tí a ti rí ìròyìn eléyìí tó sọ wípé ilé ìgbìmọ̀ asòfin àgbà sínéètì náà ni wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n máa fi po ẹni tí wọ́n ti yàn wípé kó wá jẹ́ alága káfàtà fún àjọ tí ń ṣe ètò ìdìbò ńlẹ̀ wa INEC àmúpìtàn wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n máa fi wá lẹ́nu wò lónìí ọjọ́bọ̀ Thursday ìwé ìròyìn Vanguard ló fà jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí wà o níbi tí gómìnà ìpínlẹ̀ Katsina Àdìkò Rádà tó ti sọ̀rọ̀ o ó ní ẹ wò ó èmi ó ti kọ̀ jálẹ̀ ó ní látàrí pé wọ́n lòun bá àwọn báńdíìtì dúnàádúrà ó ní níbo kí ni evidence dà you go explain tire no evidence o òun ni gómìnà ìpínlẹ̀ Katsina fi léde ìwé ìròyìn Punch ló sì Punch ẹ̀ síta. inú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí bákan náà ibẹ̀ ni mo ti rí ìròyìn eléyìí tó sọ wípé ṣé ẹ rí ìwọṣẹ́ níran táwọn ẹgbẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ASUU tí wọ́n gùn léhùn ẹ má jẹ́ àtanra wa ṣé ẹ rí bí ìgbà tí èèyàn bá ń rí ọ̀rọ̀ ilé ẹjọ́ téèyàn bá ń tẹ òfin ilé ẹjọ́ àlàálẹ̀ ilé ẹjọ́ téèyàn bá ń tẹ̀ mọ́lẹ̀ ní o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Ita Inangi ń ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Òbí ló ti kí Sowore lẹ́yìn lọ́nà láti rí i wípé Nnamdi Kanu ló mà gba ìtúsílẹ̀ o ní àhámọ́ ọlọ́jọ́ pípẹ́ tó ti wà o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. mo ṣì wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà níbi tí ìròyìn eléyìí ti ń sọ wípé ẹ wò ó ọmọ aráyé ẹyẹ máa sọ̀rọ̀ yín Fasta Fosto ń gbòòrò ayé mínísítà fétò ìṣúná Wálé Ẹdùn kò mọ̀ ṣubú lulẹ̀ wọ́n ní bàbá ò kòlápsì wọ́n ní fúnra wọn báyìí ènìyàn tẹkọ̀ létí tí wọ́n lọ sí ìlú London o. nínú ìwé ìròyìn Vanguard náà lèmi náà wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé gómìnà ìpínlẹ̀ Bayelsa Dóyè ló ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o ìwé ìròyìn Vanguard ló fà á síta. ìwé ìròyìn Vanguard ibẹ̀ mo ti mú eléyìí náà níbi tí eléyìí tó ti ń sọ wípé ǹjẹ́ ẹ rántí sínétọ̀ kan báyìí tó jẹ́ ńlẹ̀ wa Nàìjíríà ńgbà kan Benmure Bruce ẹ rántí I just want to make common sense wọ́n ní bàbá náà wọ́n ti di gbádàgbọ̀n wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọ́n wá sọ wípé àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n kò lọ́wọ́ òṣèlú nú ìtọ́ nínú kò yé mi tá a bá dẹnu ìwé ìròyìn àmọ́ tù láàárọ̀ yìí. Vanguard náà ló fa eléyìí síta ò níbi tí Jonathan tó ti fi gbé ta ò ìyún ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí ó ti sọ̀rọ̀ wípé bí àwọn gómìnà tó ń gbapò lẹ́yìn wọ́n ṣe fi àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí àwọn tó ti wà síwájú wọn ń ṣe lọ o tí wọn ò sì ṣe é ní ìpínlẹ̀ Rivers Jonathan ló ti kẹ́hùn sọ̀rọ̀ báyìí o ìwé ìròyìn Vanguard ló fà á síta. ṣé ká má tanra wa igba àrò rẹ ni o gbogbo yín tó kan àparò èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ó bá lọ́dún 2027 ṣe é rí Jonathan àtòbí kí n má tàn yín ẹ̀mí wọn ò gbé méjìlá wọn ò gbé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè fẹ̀yìn Tinubu janlẹ̀ èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o Muhammadu náà ló sọ bẹ́ẹ̀ tó sì ń rọ àwọn olóṣèlú alátakò pé ẹ wò ó ẹ jẹ́ á ti ọ̀rọ̀ ẹlẹ́yàbọ̀ kínní yìí ìwé ìròyìn Vanguard ló fà jáde láàárọ̀ yìí. Punch ló Punch eléyìí níbi tí ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Kano tí wọ́n ti fún ẹnìkan tí í ṣe kóòṣì fún àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní ìpínlẹ̀ Kano wọ́n ti fún ní ẹ̀wọ̀n ọdún 8 o látàrí akọsákọ
eléyìí tó ń ṣe ní ìpínlẹ̀ Kánò ọ̀hún ìyún kóòsì ọ̀hún wọ́n ní wò ọdún 8 ni ọlọ́fi gẹ̀wọ́ olókùúta o ní ibẹ̀ ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ síta. tó ń bá darapọ̀ mọ́ wọn ó lè mọ bá wọn ṣá mọ́ sọ pé wo olókùúta mọ́. ẹ pẹ́ wo olókùúta ẹ̀ wo olókùúta ó ń bá dé bó sọ pé òun ò jẹ́ wo olókùúta kó mọ bá wọn ṣe wà kó wọ́n tó ṣe ẹ tó lè má jẹ́ wo olókùúta ẹ máa fa appendicitis lẹ́gbẹ̀ẹ́. kọ́mọ bínú ó lọ ṣẹ̀ wá ní. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde láàárọ̀ yìí ò níbi tí Peter Obi tó ti ń sọ wípé ẹ̀yin olóṣèlú tẹ̀ ń bọ́ láti inú ẹgbẹ́ òṣèlú kan sínú ẹgbẹ́ òṣèlú kejì ó ní kò dáa pé kí ni ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀ kí là ń sọ tí kí bíbọ̀ là ń lọ táàrọ̀ kọ́ ká máa bọ́nu ẹgbẹ́ òṣèlú kan ká máa tibì kan bọ́ọ̀bì kan ó ní èsè tó dáa o Peter Obi iná ń ló sọ bẹ́ẹ̀ o. ǹjẹ́ ẹ rántí o tẹ́ bá sì ti gbàgbé ní ẹjẹ́ rán yín létí wípé alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun alága ìjọba ìbílẹ̀ Ìrẹ́wọlé eléyìí tí wọ́n ṣekú pa o ilé-ẹjọ́ gíga ní ìlú Àbújá ni wọ́n ní ọwọ́ ti bà àwọn tí wọ́n ṣekú pa alága ìjọba ìbílẹ̀ ọ̀hún tí wọ́n sì ti tò wọ́n sílé ẹjọ́ wípé ó yá ìlú wáwí tí ẹ lè yí o ó yá máa sọ tẹnu rẹ kí lẹ rí o tẹ́ fi hùwà burúkú ọ̀hún tẹ́ fi gbẹ̀mí lẹ́nu ẹni tí ṣe alága ìjọba ìbílẹ̀ Ìrẹ́wọlé ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ síta. dúró dèmí máì tí ì lọ jìnnà nínú ìwé ìròyìn Punch òun náà ni ìròyìn eléyìí wà tó sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó mà ti tẹ àwọn ajínigbé tí máa jíni béèrè owó béèrè ọlà wọn tó fi ìyàn lẹ̀ ṣùgbọ́n ọlọ́gbọ́n kan táwọn máa dá sí iṣẹ́ táwọn ń ṣe o wọ́n ní kíní áàpù tí àwọn èèyàn tí wọ́n ti máa ń wá mò ń wọ́kọ mò ń wáyà mò ń wá friend with benefit ń dating site ibi tí orí òpó ayélujára tí wọ́n ti máa ń sọra wọn pọ̀ òun làwọn máa ń lò láti fi tan àwọn tí wọ́n ó bá larí mọ́ tí wọ́n ó fi mú wọn wọ́n lọ́wọ́ ọlọ́pàá ó ti tẹ̀ wọ́n báyìí o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ibẹ̀ sì làwọn ọ̀dọ́ kún sí jù. kọ́ ló ń ṣàánú. ibẹ̀ wọ́n ti ń gbé wọn mọ́ra. wọ́n fi alókùn kọ́ lọ́ọ̀fù. dírá o kọ́kọ́ mọ́ bá lọ pàdé lọ́ọ̀sì nígbà tó bá ti ń wá lọ́ọ̀fù. bó o bá dírà àánú rẹ ṣe mí. dírá o dear my friend my brother my sister díà o ẹ wo àwọn kókó yìí àtàwọn míì bí ò ṣe òun láwọn kà sí létí bá a bá ti wọ inú agbami ìròyìn láàárọ̀ yìí ká mọ̀ kí àwọn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ bá ti dúró tẹ̀ tí ń gbọ́ wá níbikíbi tẹ̀ ti tan rédíò yín àbí bóyá lórí òpó ayélujára lẹ ti ń wò wá èyí náà gbé bẹ́ẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook CPFM òkè kétékété báyìí ilé ìmọ̀ rí Ọláyẹmí tó dé fìlà gọ̀bì tó wá wọ aṣọ kan bí aṣọ òtútù wọ́n lè yẹn wọṣọ wíńtà náà sọ́mà ẹ̀tún wá rí ìtura Olúwa bó ṣe gẹ fìlà yẹn in fact èrò kìí ṣe pé ó gẹ fìlà báyìí ọmọ rò pé ó gẹ fìlà face cap lọmọ mi dé o ó dé fìlà ní o ọmọ mi fi fìlà sí ọmọ ológo fàrífàtẹ̀ má mà dásẹ̀ torí Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ó tún jí wa sáyé sáyọ̀ láàárọ̀ yìí inú àlàáfíà láwa nínú ọ̀fẹ́ nínú ọlá tó ga ni a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ilé wo ò dàrú o ọ̀nà wo ò dàrú torí ẹni tọ́kàn rẹ̀ bá balẹ̀ ní ó rántí pé òun fẹ́ tan rédíò bẹ́ẹ̀ ni Ọlọ́run bò sì ṣe wá ní aládùúà kan awakọ̀ yìí ìwòye àná rèé tá ń dágbére wípé títí aago 7 láàárọ̀ ọ̀la ẹ̀ tún máa pàdé wa àtàbí tẹ́tẹ́ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bá a ṣe tábí tẹ́tẹ́ Ọlọ́run jẹ́ kí tẹ́tẹ́ ó jẹ àwo òsùn ajẹni ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà tí ẹ̀ ń gbọ́ wa níbi gbogbo tí ẹ̀ ti ń gbọ́ wa àjímúná ìròyìn náà ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ SIP 89.1 FM rédíò tó ń ṣe ìgbélárugẹ okòòwò iṣẹ́ aláwa o ní ìlú òkè o níjọba àbílẹ̀ kájọlá agbègbè òkè Ògùn pínlẹ̀ Ọ̀yọ́ Nàìjíríà lórílẹ̀‐èdè tí ẹ̀ ń pè bí bẹ́ẹ̀ ni ọ̀kẹ́ ọ̀kárẹ̀ kò ní bàjẹ́ fún ọ láíláí Ọláyẹmí Oyèlékè lórúkọ tèmi o lórúkọ ẹnìkejì mi. ìtúrọ́lùwà ọmọ adéǹjì náà ló kọ tèmi ǹjẹ́ kó ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ń gbé ìkànnì alálùbáríkà ẹ̀yin ọmọdé wa ń gbọ́ ayé ìsìn ẹ má jọ ọmọ lòyìn ẹ má jọ tí nítorí iPhone 17 tó ti dé ta tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ń lo bátìrì Nokia ní ń lò ẹ̀wọ̀n jọ mọ̀ gbé eyín trambaye ẹ̀yin ọmọ yìí ẹ̀yin àǹtí ẹ̀yin bọ̀dà tẹ́ ń gbọ́ mi ńlẹ̀ yìí iPhone 17 ti ń lo bátìrì Nokia
ẹ mọ̀ jọ́ fi mú nǹkan lára yín ẹ tí wọ́n ń gbọ́ wọ́n tún pa wọn dating site wọ́n ti mú yín ẹ mọ̀ sí sùúrù fà ẹ dákun o ẹ sọ̀rọ̀ pé gbogbo ojoojúmọ́ bẹ́ẹ̀ mi bá ti dórí ètò mo máa ń sọ fún yín pé I love you so much and there is nothing you can do about it kò sí nǹkan tẹ fẹ́ ṣe sí is either you love me or you don't love me I shall love you and I will continue to máa love yín gbogbo ìgbà ní ìfẹ́ wọ̀ wá ní bàjẹ́ kẹ́rì ìfẹ́ tẹ wá ní sí 9.1 FM àti gbogbo àwọn òṣìṣẹ́ ìkànnì yìí lágbára ọlọ́run èèyàn bí èṣù bí èèyàn kò ní bá yọ̀ wá jẹ́ o kò sì ní dàfẹ́ wa rú we love you lórúkọ gbogbo wa níkànnì yìí la lọ́ọ̀fù yín a sì ní yé lọ́ọ̀fù yín lọ́jọ́kọjọ́ ẹ gbà ẹ̀yin lẹ́ni ẹ má sọ fẹ́ nìkankan tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pa fún yín o. Ó mà tí ì dákọ̀ rẹ̀. Mo ti dákọ̀ mi mo ti gbé ìtura olúwa ọmọ adéǹjì ní mí. Ìtura olúwa ọmọ adéǹjì a ti sẹ̀ǹgẹ̀rẹ̀ sínú kẹtẹpẹ ìròyìn náà nù kámọ̀ mú wá sétí gbọ̀yìn lọ́kọ̀ọ̀kan èjèèjì nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ilé mi ti fẹ́ mú ìròyìn ilé níbi tí ẹni tí ó jẹ́ mínísítà fún olóòlù lẹwa Àbújá Nyesom Wike ní ọjọ́rú Wednesday náà ló mọ̀ tí wáyọ̀ sùn ti ètè ó sí gbogbo àwọn tí ń bu ẹnu àtẹ́lù àwọn ẹlẹ́nu àtẹ́ lágbo òṣèlú wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí léèyàn bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí léèyàn burúkú èèyàn bọ́kọ́ ṣé bí ayé náà láti wá rí ní ìsìn wípé torí pé èmi àti ààrẹ Bọ́lá Tinubu àjọlẹ̀dí àpò pọ̀ gbogbo yín náà lẹ́tí wá ń ya kẹ̀tí sínú ẹgbẹ́ òṣèlú APC báyìí yegede kò wá tán bí mínísítà ń lọ sọ̀rọ̀ yìí o ní ẹ̀yìn ọjọ́ kan tí ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Enugu Peter Mbah tí ó sọ wípé ẹ wò òun ò bá ẹgbẹ́ òṣèlú PDP ṣe mọ́ ó dínú APC Wike tó sọ̀rọ̀ nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ ti òpópónà tí ó tó so òpópónà tí wọ́n ń pè ní Southern Expressway láti ring road 1 lọ sí ring road 2 tí a bá ń sọ nípa wasa road ọ̀nà wasa àbọ̀nà wàsá ní ilé Àbújá ń lọ sọ ó sọ wípé ṣe é rí in tó mú nípa ọ̀rọ̀ òṣèlú yìí ó ní Ọlọ́run ti wá dùn láre báyìí ó nàka òkè ní pé ṣe é rí Ọlọ́run dá mi láre wípé ṣe é rí gbogbo òṣèlú kìí ṣe wípé ká máa ṣe bí ọmọ kéékèèké ẹni tó bá ti gbọ́n ẹni tó bá ti bàlágà ẹni tó lóye lórí iní ṣe òṣèlú o ó ní gbogbo ohun tí ó ṣẹlẹ̀ báyìí lòun ti ń wò ó lórí tẹlifíṣàn àtọ́rí lórí òpó ayélujára gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kàn mí wípé ṣe ni mò ń da omi àlàáfíà PDP rú tí mo ṣiṣẹ́ fún APC ṣe bí gbogbo wọn náà ni wọ́n ti wọnú ẹgbẹ́ òṣèlú APC báyìí ó lóòótọ́ ni òun bá APC ṣiṣẹ́ nígbà tí ó yẹ kí wọ́n kí òun kí wọ́n yin òun ṣe ni àwọn èèyàn ní ń bu ẹnu àtẹ́lu òun ní tó túmọ̀ sí ni pé iṣẹ́ dáadáa lòun ṣe ìròyìn ọ̀hún gùn ó torí àkókò wa ká má bàa dènà pẹ́nu ẹ jẹ́ kémi ò fi gígùn bẹ́ẹ̀ tẹ́mi bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ mú ìròyìn Vanguard kẹjẹ́rì ẹ̀ láàárọ̀ yìí. Daily Post ló post eléyìí o èmi màá jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà o màá gbégbàbò èmi ìtúrọ̀lú ọmọdé ìjìkọ́ má jẹ́rù bà ọ́ Peter Obi ló sọ̀rọ̀ òun léde ẹni tí ó ti gbégbàbò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdíje sí ipò ààrẹ ní ọdún 2023 ọ̀gbẹ́ni Peter Obi ló ti sọ̀rọ̀ wípé sẹ́rí ọdún mẹ́rin náà ti tó fọmọlúàbí láti ṣàwọn iṣẹ́ pàtàkì lẹ́yìn tó lè mú ìdàgbàsókè bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o ó ní wọ́n bẹ yan òun gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2027 Obi ló fohùn ọ̀hún léde o ní ọjọ́rú Wednesday nílùú Àbújá nígbà táwọn èèyàn bíi Yẹmí àwọn oníròyìn tí wọ́n gà á sí lẹ́nu wípé bàbá ọyẹ ẹ ganu sí máìkì ńgbọ́ bí kí ni ìdánilójú yín wípé àwọn olólùfẹ́ yín bàbá ti di ọdún 2027 wọ́n tẹ̀ sójú ẹ̀ fún yín ó ní ẹ wò ó ṣẹ́ni òun fi dá àwọn olólùfẹ́ òun lójú o ó ní bàbá ti di ọdún 2027 báyìí àjọ ń gbé gbàbò ní o igbá àbò nìkan wá kọ́ o èmi ó gbé gbàbò èmi ó sì gbé igbá ìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà o ẹni tí ó ti gbà kọjá gómìnà ní ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rèé ló sọ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìgboyà ó ní òun sì ti dúró déédéé o ó ní I'm capable mo capable láti tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà débùtì ògo ó ní èmi màá jáde dupò màá sì rí i dájú wípé mo jáwé olúborí ó ní mi ì tí ì fẹ́ mọ àwọn tó ń bá mi figagbága o ó ní torí wípé gbogbo nǹkan báyìí òun ni mo ní o ó ní mo pẹrẹgẹdẹ
mo sì ní agbára láti dupò wọn ó ní màá tún sọ lẹ́ẹ̀kan sí wípé ọdún 4 péré ti tó fún mi láti yí gbogbo àwọn kádàrá tí ọ̀dà lórílẹ̀‐èdè nàìjíríà o láti yí padà sí kádàrá rere gẹ́gẹ́ bí Peter Obi ṣe sọ. Peter Obi tẹ́bánátì o tẹ́ gbàgbé wípé Peter Obi ló ti jáde dupò sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú Labour Party ní ọdún 2023 tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sọ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ADC new African Democratic Congress. Peter Obi ó ní èmi wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party o ibẹ̀ mo wà ọmọ ẹgbẹ́ òtítọ́ ni mí o wọ́n wá ń bi wípé ọ̀dà o bí gbogbo ẹ̀ ṣe ń jàrà yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP ǹjẹ́ ti ẹ̀rọ ọlọ́kàn wípé ẹ fẹ́ padà sínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní gbogbo wa ẹ̀ka náà ni wá ó ní ẹ wò ìgbàgbọ́ tèmi ni wípé gbogbo wa la lè jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà yìí kó padà bọ̀ sípò kó sì ní ìtumọ̀ gbogbo wa la lè jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà gbà lọ́wọ́ nǹkan tó wà ó ní ẹ wò ó ṣẹ́rí ọdún 2027 èmi o màá jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà mo sì ti dúró digbí o kódà kò sí òmìmì kan tó lè mìmí èmi ìtura olúwa ọmọ Adéníjì kọ́ o. Peter Obi ló sọ̀rọ̀ ọ̀hún lédè ìwé ìròyìn Daily Post ló sì kọ ìròyìn náà bẹ́ẹ̀ bá fi ṣẹ̀rí ẹ̀ ẹ̀yin ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post tó jáde fún tàárọ̀ yìí kẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ìtura olúwa ọmọ Adéníjì bó o bá tiẹ̀ díje dupò gbogbo ayé ló mọ̀ pé mímì kankan ò lè mì ọ́ èmi Láyẹmí ọmọ Oyèlékè mo sọ bẹ́ẹ̀ ó dúró kórì ní o. ẹ jẹun bàbá mi ó dúró tán ọ̀gá tán mo mọ̀ ọ́ ni òmìmì kan ò lè mì ọ́ láṣẹ Elédùmarè. mo ti rọ́lùwà tó gbójúlé. tó gbójúlé. mo lólùgbàlà tó lágbára. gángangára di gẹ́gẹ́. ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè gbà mí lọ́wọ́ rẹ̀. bàbá mo sì mí lẹ̀. ẹ ṣeun jàre ẹ káàbọ̀ padà orin ni ṣe rí ijọ́ tí wọ́n bí ọmọ èyí tí ó fi ké orin ló mú sí pé ọmọ òde wọ́n afọpẹ́ fọlọ́hún nìtura ń kọ́ ijọ́ tí wọ́n bí tí ń bá parọ́ ẹbí bàbá mi bàbá àtúnṣe wọ́n ó sọ fún yín pé bó ṣe rí nù èmi ì ń parọ́ rí tí ń bá parọ́ kí n mọ̀ tọ́lọ́hún. bífọ̀ nǹkan ò ní tọ́lọ́hún náà. inú ìwé ìròyìn Punch mo ti fẹ́ mélèé tó rohun tó bá jẹun náà báyìí ni àfiwéra wọn kọ́lọ́n sì sọ̀rọ̀ wa kọ́lọ́n sọ̀rọ̀ wa níròyìn kó jẹ́ ròyìn gidi ni o torí báwọn kan tí wọ́n bá sọ lásán sọ́ọ̀rì pé mo dákọ̀ kínní gbogbo ayé ni ó gbọ́ tó ti di ìròyìn nu Peter Obi wọ́n ní ọ̀rọ̀ gbogbo èyí ṣe lórí ó ti yé yín báwọn Peter Obi náà ló ti wá nàka àbùkù sáwọn olóṣèlú tí wọ́n máa fò láti inú ẹgbẹ́ òṣèlú kan sínú ẹgbẹ́ òṣèlú míì bí ìgbà tí ọ̀bọ tí bá ń bẹ́ látòrí igi kan sí míì ẹ mọ̀ pé igi súnmọ́ igi báyìí náà ni ọ̀bọ ṣe ń fò wọ́n ní ọ̀bọ ò ní skíìlì ọ̀bọ ò níyẹ̀ tí èèfò ẹni tí ó díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò ààrẹ ọdún 2023 Peter Obi ìlọ́mọ̀ ti sọ wípé ẹ wò ó kò ṣeé ṣe pé Nàìjíríà yóò wá di ìpín orílẹ̀-èdè ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ó ní ò ṣeé ṣe ó ní kò sí ẹgbẹ́ òṣèlú kan tó lè sọ wípé àwọn ò wá di agbègbè kan mú pé àwọn làwọn ní bíi àwọn làwọn ń ṣàkóso bíi torí wípé gómìnà kan ó ti wá kú ònú ẹgbẹ́ kan ó ti bọ́nú ẹgbẹ́ míì Òbí ló sọ eléyìí ò nílùú Àbújá nígbà tó ń fèsì sí oríṣiríṣi bí àwọn èèyàn oríṣiríṣi ìfẹ́gbẹ́sílẹ̀ táwọn èèyàn ń ṣe pàápàá jùlọ ti gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah àti tí ẹnìkejì rẹ̀ láti ìpínlẹ̀ Bayelsa ìyẹn Duoyediri tí wọ́n ta kọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra náà tí ó ti máa ń sọ wípé ẹ wò ó ẹ jẹ́ á sọ̀rọ̀ ká ṣe òṣèlú nílànà wípé bí ọ̀rọ̀ ṣe lọ rèé ká yànnàná ọ̀rọ̀ ká nà ń bẹ̀ fúnra wa ká sọ̀rọ̀ ó náà ló sọ ó sọ wípé ṣe rí àìdíà wípé àwa gbá ìpínlẹ̀ kan mú torí wípé gómìnà bẹ̀ ó ti di ọmọ ẹgbẹ́ òṣèlú kan báyìí wọ́n ní irọ́ burúkú ni ó sọ wípé Nàìjíríà òun náà ní ti gbogbo wa o ó ní ṣe rí àwọn èèyàn ni wọ́n sọ ibi tí àwọn ó lọ kìí ṣe gómìnà àbáwọn sínétọ̀ kò ìṣẹ́gbẹ́ òṣèlú kankan tí ó lè sọ wípé òun ti wá òun lòún ní ìlú yìí torí wípé àwọn ni wọ́n ní gómìnà tó wà ń bẹ̀ Òbí ló sọ bẹ́ẹ̀ o Peter Mbah ó lọ́ọ̀rẹ́ òun gidi ni ó náà sì gbìyànjú wípé gẹ́gẹ́ bí gómìnà ó ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ìgbésẹ̀ tó sì gbé ó ní í ṣe pẹ̀lú
ọ̀rọ̀ tí òṣèlú títí ẹ̀ àti gbogbo calculation rẹ̀ Òbí ló wá sọ wípé ẹ wò ó ṣe rí apá ìlà oòrùn gúúsù ilẹ̀ wa ó ní kò sẹ́gbẹ́ òṣèlú kankan tó lè sọ pé bóyá wọn ò mú ó ní iṣẹ́ rí ìtàmọ́ sọ̀rọ̀ nípa síwájú nípa ti òṣèlú nípa ti ìjọba wa ara wa ó ní í ṣe pẹ̀lú pé ká máa yí àwọn èèyàn lọ́kàn padà kìí ṣe ká máa lo ipá láti fi mú àwọn èèyàn papá mọ́ra o ó ní iṣẹ́ rí tẹ̀yìn bá jẹ́ aṣíwájú ó ní ká ṣe ń tó tọ́ ni fáwọn èèyàn kí wọ́n lè bá a máa tẹ̀lé a ó ní kò sẹ́ni kankan tó lè sọ pé bóyá òun fẹ́ gbábì kan mú un tó sọ lẹ́bù ó ní I don't think anybody is capturing anywhere ó wá rọ gbogbo àwọn tó dípò òṣèlú mú ó ní ẹ jẹ́ ká tẹjú mọ́ ìṣèjọba rere àti àwọn ètò ààtò tó ṣe wípé yóò jẹ́ kí ayé kí ó dẹ gbogbo èèyàn lọ́rùn pé kè wá ṣe wípé ká mọ̀ sọ wípé àwa ń fìsígun kan báyìí à ń fìsígun kan báyìí ìní wàá jẹ́ kí àwọn èèyàn kí wọ́n wá ṣolóòótọ́ sí a ó ní láìsí pa ṣe ń tó tọ́ fáwọn aráàlú ìtura ó láwọn èèyàn wa àwọn ọmọ Nàìjíríà àti gbọ́n ẹnìkankan kò lè fi búrẹ́dì kó fi kó àlómi ọbẹ̀ ìwé ìròyìn Punch ń ló Punch lè jáde àgọ̀mọ́ bẹ́ẹ̀ ni o ojú wa ti là we are no God's bones. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Peter Obi ló sọ Punch ló Punch ẹ̀ láàárọ̀ yìí. Daily Post ló post eléyìí náà o níbi tí mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ gbogbogbò Mohammed Idris tí ó mọ̀ ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó nígbà tó bẹ di ọdún 2026 ẹgbẹ́ òṣèlú APC ẹnu mi àgò wọ́n ti gba àwọn ìpínlẹ̀ tó tó 30 ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ni ó máa tukọ̀ rẹ̀ mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ìgbò Mohammed Idris ló sọ ọ̀rọ̀ yìí wípé àwọn ìpínlẹ̀ tó tó 30 ní ẹgbẹ́ òṣèlú APC ó máa tukọ̀ rẹ̀ o nígbà tó bẹ di ọdún 2026 tó sì sọ̀rọ̀ wípé ẹ̀yin ò tí ì rí ni ẹ̀ tí ì mọ rí fín wípé ọ̀pọ̀lọpọ̀ gómìnà ní òtútà kọ́sọ̀ o sínú ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí mínísítà náà ló sọ ọ̀rọ̀ wọn ní ọjọ́rú Wednesday níbi ìpàdé ọlọ́dọọdún quarterly strategy meeting wọn eléyìí tó máa ń ṣe sí àwọn ẹgbẹ́ òṣèlú APC àwọn tó jẹ́ gómìnà ní ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n pè ní Progressive Governance Forum tí wọ́n ṣe o níbẹ̀ ni ó ti wáyé ní multipurpose hall ní Maiduguri ìpínlẹ̀ Borno ní ìpàdé ọ̀hún ti wáyé o ìpàdé ọlọ́jọ́ méjì tí wọ́n pè ní ọ̀rọ̀ kan ọjọ́ iwájú kan tí ó dá lórí ọ̀nà láti ṣe àsọyípọ̀ àti láti fọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ lọ́nà láti rí wípé ìṣọ̀kan wà ní bíbára ẹni sọ̀rọ̀ láàrin àwọn iṣẹ́ wọn Idris ló sọ̀rọ̀ yìí wípé ẹ̀yin ò tí ì rí wípé àsíá ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́ ni o àsíá òun ló ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lókè yìí tó sì ń ṣàpèjúwe pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ẹ wò ó ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ni wípé àwọn wọn gba ìjọba ni wọ́n gba àwọn ìpínlẹ̀ tuntun bíi 30 kó tó di wípé ọdún 2026 ó wọlé dé o wọ́n ní àràpá nǹkan sí nǹkan yìí sì fi ń ṣẹlẹ̀ ìyẹn ni wípé a ní àwọn ìlànà titun àti wípé àwọn àlàkalẹ̀ ètò titun wà ńlẹ̀ o láti ọwọ́ ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ ìrètí ọ̀tun eléyìí tí ààrẹ tẹ́ pẹpẹ o wọ́n ní ẹ̀yìn máa wò ó lábẹ́ ìṣèjọba rẹ̀ ó ń gbìyànjú ó ń ṣe àwọn ohun tó tọ́ wọ́n ní ètò ọrọ̀ ajé rẹ̀ àtúntò ló ti mẹ́tò ọrọ̀ ajé yìí ṣẹ́yìn ò rí ìdúródédé owó náírà ní àbá wọ́n ní lọ́ọ́lọ́ọ́ báyìí ẹgbẹ́ òṣèlú APC ló sì jẹ́ ẹgbẹ́ tó fẹsẹ̀ nílẹ̀ jù wọ́n ní láwọn ìpínlẹ̀ 24 states òun ni ẹgbẹ́ òṣèlú APC ti ń darí báyìí wọ́n ní ẹ̀yẹn máa wò ó nígbà tí wọ́n bẹ ṣe díẹ̀ àwọn gómìnà míì wọ́n ti ń súnra kì wọ́n fẹ́ kó ní ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà ó wọ́n tún bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní ìgbà bí ọ̀rẹ́ di 2026 á pé ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ àwọn gómìnà tó jẹ́ 30 ó ní ẹ̀rí tí ìmọ̀ rí wípé eléyìí gan ló ń sọ fún wa pé ààrẹ Tinubu náà wọ́n tún tún ìbòdì fún ní ọdún 2027 bàbá ò lọ second term o gẹ́gẹ́ bí Idris bó ti sọ ọ̀rọ̀ wọn léde èmi kọ́ mo kọ́ o wọn kọ́ lèmi sí kà á bẹ́yìn bá fi ṣèrè lọ sínú ìwé ìròyìn Daily Post tó jáde fún tàárọ̀ ìkẹlọ́mùkẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ǹjẹ́ kí a sáré dé ojú ọjà ká tó máa tẹ̀ síwọ́ iwájú àjímúnà ròyìn ó ń tẹ̀ iwájú o ẹ kú kalẹ̀.
tẹ́tí sí ìkíni pàtàkì yìí lórúkọ àpapọ̀ ẹgbẹ́ àyànfẹ́ Christy Baptist Association lábẹ́ alága Reverend Tẹ́wọ́gbọ́lá PK àti akọ̀wé wọn Honourable Dìran Ìgè àti olùbádámọ̀ràn wọn pàtàkì Reverend Oyèbọ́adé láfífi àsìkò yìí kí ọ̀jọ̀gbọ́n Láníyì Jacob Babayẹmí àti àwọn ìgbìmọ̀ wọn kú oríire ìyànsípò wọn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga ti ìmọ̀ ọ̀gbìn àti ẹ̀rọ ìgbàlódé FONATO eléyìí tọ́lọ́run ọba fìdí ẹ̀ kalẹ̀ sílùú òkè ẹ̀kọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga ti ìmọ̀ ọ̀gbìn àti ẹ̀rọ ìgbàlódé FONATO eléyìí tọ́lọ́run ọba fìdí ẹ̀ kalẹ̀ sílùú òkè o lágbára ọlọ́run ẹ ò ní ṣe àṣedànù àṣeyè òun lalákànṣepọ̀ iwájú lẹ ó máa lọ ọlọ́run tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú yín kò ní í fi yín sílẹ̀ lágbára ọlọ́run bákan náà ni àtúnfi àsìkò yìí kí ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Gbádégẹṣin aṣíwájú ìlú òkè ò fún akitiyan wọn àti gbogbo àwọn tó ṣe atukọ̀ ilé ẹ̀kọ́ náà àti gbogbo ọmọ ìlú òkè àti agbègbè rẹ̀ pátá àdúrà wa ni wípé ẹ ò ní jábọ́ lórúkọ Jésù oríire náà kò ní dúró lágbára ọlọ́run olùkíni gbogbo àpapọ̀ ẹgbẹ́ àyànfẹ́ Christy Baptist Association lábẹ́ alága Reverend Tẹ́wọ́gbọ́lá PK àti akọ̀wé wọn Honourable Dìran Ìgè àti olùbádámọ̀ràn pàtàkì Reverend Oyèbọ́adé ló ń kí wa pé a kú oríire. ilé ẹgbẹ́ alájẹsẹ́kù òkè-ò mọ́sádọ́lówà CICU Limited òkè-ò lábẹ́ ààrẹ ilé ìyá ẹgbẹ́ Dikin Abel Olúṣẹ́gun Afọlábí akọ̀wé àgbà Mrs Akíntọ́lá Olúwatóyìn àwọn ọmọ ìgbìmọ̀ àti gbogbo alága ẹgbẹ́ nílé ẹgbẹ́ òkè-ò mọ́sádọ́lówà CICU Limited òkè-ò ń fi àǹfààní yìí kí oúnjẹ tìlú òkè-ò His Royal Majesty ọba Abdulrafiu Oṣuọlálẹ̀ Mustapha Adéìtàn kejì aṣíwájú ìlú òkè-ò ọba ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Gbádégẹṣin ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè-ò lábẹ́ alága Alhaji Dr. Salau Gasali akí ọ̀jọ̀gbọ́n Jacob Babayẹmí àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ ti Federal University of Agriculture and Technology ìlú òkè-ò fún ti àṣeyọrí ti ilé ẹ̀kọ́ ti fásitì ti FONATO tó kalẹ̀ sílùú òkè-ò yìí àdúrà wa ni pé Olúwa yóò túbọ̀ máa tẹ ilé ẹ̀kọ́ FONATO ìlú òkè-ò àti ilẹ̀ òkè ògùn lápapọ̀ síwájú àmín olùkéde ní ilé ẹgbẹ́ alájẹsẹ́kù òkè-ò mọ́sádọ́lówà CICU Limited òkè-ò. bí òkè-òhò dé 2025 bó ṣe ń súnmọ́ wa wẹ́rẹ́wẹ́rẹ́ ìdùnnú àti ayọ̀ la ó fi ṣe o gbogbo ọmọ àti olùgbé ìlú òkè-ò iléeṣẹ́ US-Man multipurpose designer wọ́n ní ká fi tó yín létí wípé àwọn ti rán aṣọ ìgbàlódé kalẹ̀ lóríṣiríṣi fún pọ̀pọ̀ ṣìnṣìn òkè-òhò dé 2025 lówó tí kò gúnpá gbogbo aṣọ tí iléeṣẹ́ US-Man multipurpose designer tí wọ́n rán kalẹ̀ yìí ni wọ́n ti tẹ òkè-òhò dé 2025 sí i lára lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ máa lọ sọ́dọ̀ US-Man multipurpose designer fún oríṣiríṣi aṣọ ìgbàlódé tí ẹ fẹ́ rán ọ̀dọ̀ wọn ni kí ẹ máa lọ iléeṣẹ́ US-Man multipurpose designer wọ́n wà ní gbọ́njẹ̀ market òkè-òhò ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 0907-322-3438 tàbí 0905-170-3382. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Solar King wọ́n ní ká fi tó yín létí wípé àwọn ti wà ní sẹpẹ́ báyìí láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n jẹ àǹfààní ẹ̀dínwó lórí gbogbo àwọn sólà bàǹtìbàǹtì tó ń jáde ní iléeṣẹ́ wọn oríṣiríṣi sólà ló wà ní iléeṣẹ́ Solar King bíi solar fan solar street light solar light tó ń lo gílóòbù lóríṣiríṣi gílóòbù 5 èyí tó ń lo 6 ń bẹ pẹ̀lú kódà èyí tó ń lo 4 ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ Solar King ìlú òtù nínú ọjà ìlú òtù ni wọ́n gbé ẹ̀dínwó lórí gbogbo àwọn sólà yìí ni wọ́n gbé lọ lónìí òní Thursday ní iléeṣẹ́ Solar King ni wọ́n lọ sí ìlú òtù kódà láìpẹ́ jọjọ ẹ̀yin ará ìlú òtù àti agbègbè rẹ̀ ẹ jáde lọ́pọ̀ kó ọ̀yọ̀kú kẹ́ ẹ lọ ra sólà ní ẹ̀dínwó ẹ̀yin náà ẹ lọ sí iléeṣẹ́ Solar King tó wà ní ìlú òkè-òhò ní ẹ̀gbẹ́ Nespat Hospital ní ìlú òkè-òhò ní iléeṣẹ́ yìí kalẹ̀ sí ṣùgbọ́n wọ́n ń gbé ẹ̀dínwó lọ sí ìlú òtù lónìí yìí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí olú iléeṣẹ́ wọn 070-6299-0691
070-6299-0691. ẹgbẹ́ ìkíni pàtàkì yìí àgbáríjọpọ̀ ẹgbẹ́ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ní ìlú ìgànná níjọba ìbílẹ̀ ìwájọwà nípínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága wọn ọmọọba joshua bọ́lárìnwá àti akọ̀wé ọ̀gbẹ́ni kọ́láwọlé ayọ̀délé ń kí gbogbo ọmọ bíbí ìlú òkè onílé lóko lẹ́yìn odi kú oríire ti iléèwé yunifásitì funato èyí tí a ti ń gbòògbò rẹ̀ lọ́jọ́ tó pẹ́ lágbègbè òkè ògùn tí ó kalẹ̀ sí ìlú òkè ò níjọba ìbílẹ̀ kájọlà ní ìlú òkè ò nípínlẹ̀ ọ̀yọ́ a kí gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ àti àwọn aláṣẹ iléèwé yìí iléèwé náà lágbára olódùmarè yóò máa tẹ̀síwájú bákan náà la kí kábíyèsí aláìlúwà his royal majesty ọba rafiu mustapha ṣọlálé adéìtàn kejì oúnjẹ ti ìlú òkè ò àti gbogbo olóyè ìlú òkè ò lápapọ̀ iléèwé náà yóò rẹ́sẹ̀ walẹ̀ tí ó sì tayọ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àmì olùkíni àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ní ìlú ìgànná lábẹ́ alága wọn ọmọọba joshua bọ́lárìnwá. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ní ká ké gbogbo ẹ̀yin ènìyàn ìlú wípé ẹ kú ọmọ ṣe o bẹ́ẹ̀ àwọn dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń bá wọn ra ohun kan tàbí èkejì àwọn oògùn ìbílẹ̀ tí wọ́n fi ọgbọ́n ìgbàlódé ṣe àgbéjáde rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń rà inú àwọn ń dùn sí i wọ́n ní àìsàn tó gbóògùn àti èyí tí ò gbóògùn kò ní í ṣe yín o wọ́n ní gbogbo àwọn oògùn tẹ́ ń rà yìí yóò sì máa bá yín lára mu láṣẹ Ìdùmarè iléeṣẹ́ Ralac Ventures wọ́n tún ní kárán yín létí wípé gbogbo ẹ̀yin ènìyàn ní ìlú òkè àti agbègbè rẹ̀ lónìí ọjọ́ Thursday ẹ lè wá fi máṣíìnì tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọlé kẹ́ ẹ wá fi ṣe àyẹ̀wò ara yín kí àlàáfíà kó lè péye nínú àgọ́ ara yín ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ ọ̀la ọjọ́ Friday àti ọjọ́ Saturday tó fi mọ́ ọjọ́ àìkú Sunday lẹ́ẹ̀láǹfààní láti máa lo máṣíìnì tuntun ìgbàlódé yìí láti fi ṣe àyẹ̀wò ara yín láṣẹ Ọlọ́run aláwùrábí àìsàn tó gbóògùn àti èyí tí ò gbóògùn kò ní í ṣe yín o àmì nìkan ò ràn ẹ jẹ́ ká ṣàyẹ̀wò ara wa ká lè mọ ibi tí kùdìẹ̀kudiẹ tó kù sí lágọ̀ọ́ ara iléeṣẹ́ Ralac Ventures ní ìlú òkèwò wọ́n wà ní ẹ̀gbẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn nílé bàbá Akíntọ́lá ládùúgbò Òlèlè nílé iṣẹ́ wọn kalẹ̀ sí o bẹ́ẹ̀ ni olú iléeṣẹ́ wọn ó sì wà ní ìlú Ìṣẹ́yìn ní olú iléeṣẹ́ wọn wà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ní kẹ́ ẹ máa pè wọ́n sí 09027249106 09027249106 láṣẹ Ìdùmarè pírí la ó máa ta o. káwí ká gbọ́ ọdún òròjò ló tún wọlé dé káwí fún gbogbo olórí kunkun pé kí wọ́n rọra ṣe kí gbogbo ìṣòwò tí ń bẹ ní Ṣàmù àti ìlú Ìdíó pé ọdún èyí yàtọ̀ à ń lọ à ń bọ̀ gbọ́dọ̀ sí rárá kí kálukú gbélé rẹ̀ lásìkò ọdún ẹbọra agúnyẹ́bọrí wọ́nwó àgbà òrìṣà ní gbogbo lẹ̀kílẹ̀ ètùtù ìlú lòrò ètùtù tí fọ̀lú mọ́ ló jẹ́ agúnyẹ́bọrí kì í ṣèkà ẹnikẹ́ni àti gbàgbọ́ àti mùsùlùmí ẹ má borò jẹ́ fọba tó wà nípò ẹni tó bá tójú orò mọ́lẹ̀ ni ó jẹ̀bi ikú ẹbọra obìnrin bá màṣírí orò yóò jìyà òfin tó mẹ́lẹ́gún ló mú ẹlẹ́hàá ẹ má jẹ́ ká fòtítọ́ ọ̀rọ̀ pamọ́ fúnra wa orò òjì ó tẹ̀júkú dé ẹ ti mọ̀ pé nìkan gbọ́dọ̀ bínú síra wọn lásìkò orò ọba wa amúnijì ó ti ìlú Ìjẹ̀ó ọba amúdàṣírù ọláwálé ọmọ òyewọ̀bí ọkùnrin jẹ́ńjẹ́ń bí ọrẹ́ òdúndún ló ní ká sọ bẹ́ẹ̀ ní wálíà gbogbo ẹlẹ́sàn tí ń bẹ nílé wọn wó ti dé tí ó wò wọ́n sàn àdúrà tábúrẹ́bọrí bá ṣe kì í tẹ̀tì rárá ẹ̀yin ènìyàn tí ẹ wá sàn jẹ́ ẹ̀ṣọ́ lójú ọjà tí ẹ wá sàn pín irun yín tí ẹ ṣe ìpinnu tí ẹ ṣe níwòye èṣí ẹ jẹ́ kí babalóró ó ṣẹ̀rí ẹ̀ àgbà orò ní kétì ẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ agúnyẹ́bọrí dé orò tí ṣàwọn aráyé lóore eégún ńlá fẹ́ jó orò ńlá fẹ́ gbòde agúnyẹ́bọrí ẹbọra tí máa torí olórí ṣe gbàgbíjẹ má pòfó ló irun mọlẹ̀ ní mẹ́sàn ẹ dà gìrìgìrì wá ẹ wá ṣẹ̀jẹ́ agúnyẹ́bọrí lóró tí lóbìnrin lọ àṣèyí ṣàmọ́dún gbogbo olóró ní mẹ́sàn ọjọ́ kọkànlélógún lóró wọ̀lú ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sì níjó ẹbọra àdúrà ńlá ń bẹ fẹ́ni tó bá fẹ́ wo sí àdúrà. ẹ káàbọ̀ padà látọjú ọjà ẹ rí òwe ohun tá ń jẹ kọ́là ń tà kìí ṣe òwe táwa lè pa níkànnì ti SIP 89.1 FM
torí rédíò tí ń ṣègbélárugẹ okòòwò ní á olówó ní á àwa náà ń tà sí ń gbé lọ́wọ́ tà ń tà náà nu òwò wa lè dé ká sọ wípé kọ́lọ́jà ó má tajà títí ẹ̀yin náà warawara lọ́mẹ́ta tà ó gbogbo tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ kéde àbí tẹ́ ẹ fẹ́ tà ẹ máa pè bọ̀ ẹ gbé wá ṣe rí tí abábá yín fi ẹnu ajé tá a bá fi pè ń bí ìgbà tẹ́yìn náà tí ẹ bá rí èsì rẹ̀ àwọn máa ń sọ fáwọn èèyàn pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. àwọn tó ti dánwò ló lè ròyìn. bẹ́ẹ̀ ni ẹ tún padà wá ní. bọ́ọ̀ bá bá wọn dánwò ó kàn mọ́ bá wọn fọwọ́ rárá lásán ni kẹ́ ẹ àti ẹ̀wà tà àti ẹ̀wà gbọ́jà òun kalẹ̀ yẹmi kò tí ẹ̀wà sọ́jà wọ́tọ̀ mọ́wé. ẹni tí ò mọ bí ẹgbẹ́ rẹ ti ń là yóò kàn sá marathon kú. kódà yóò mọ sá ni o. bí àṣà ìyá mi ìyá àbèjì á ní yóò sá 440. ẹ káàbọ̀ padà sí agbami ìròyìn àjímúná ìròyìn ó sì ń tẹ̀ sọ́wọ́ iwájú nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí ìròyìn eléyìí níbi tí ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bayelsa Seriake Dixon tó ti sọ pé ṣe ráwọn gómìnà tinú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń sá lọ́hùn ṣe rí gbogbo wọ́nranwọ̀nran tí wọ́n ti dálẹ̀ òun náà ni wọ́n ń sá fún ẹni tí ó jẹ́ sínẹ́tọ̀ Seriake Dixon tí ń sojú ẹ̀gùn ìdìbò kan ní ìpínlẹ̀ Bayelsa nínú ẹgbẹ́ òṣèlú PDP ló ti wá nàka àbùkù sí gbogbo àwọn gómìnà tí wọ́n dìbò yàn ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tó fi mọ́ ẹni tí òun gangan tó gbéjọba lé lọ́wọ́ tí wípé ṣe ni wọ́n ń sá kúrò nínú gbogbo wọ́nranwọ̀nran tí wọ́n dálẹ̀ tí wọ́n wá ń sá lọ sínú ẹgbẹ́ òṣèlú APC Dixon ló ṣe léyìí nígbà tó ń fèsì sí ìròyìn wípé gómìnà lù rẹ tí ẹni tó gbéjọba lé lọ́wọ́ du Oyèdírì àti àwọn èèkàn kùgbùnú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n mà ti kó ònú ẹgbẹ́ òṣèlú náà wọ́n mà ti lọ ta kọ́sọ́bọ́nú ẹgbẹ́ òṣèlú APC ẹni tí ó jẹ́ aṣòfin ilé wa òun náà ló wá lo àǹfààní yẹn láti sọ wípé ṣé ẹ rí torí pé òun jẹ́ bí olóṣèlú alátakò kò sọ wípé kóun wá sọ wípé gbogbo nǹkan tí ẹgbẹ́ òṣèlú tí ìṣèjọba lọ́wọ́ tí wọ́n bá ṣe iná ni òun ó mọ̀ takò ó sọ eléyìí nígbà tí ó ń fi àtìlẹ́yìn rẹ̀ hàn gbangba fún ààrẹ Bọ́lá Tinubu pé ẹ wò ó nígbà tí ààrẹ Tinubu tí ó fi ẹnìkan tí wọ́n pè ní Professor Joash Amupitan tó fi lélẹ̀ wípé òun lòún fẹ́ kó jẹ́ alága tuntun fún àjọ tí ń ṣe ètò ìdìbò Independent National Electoral Commission ńlẹ̀ wa Senator Diri yìí ló sọ eléyìí fáwọn oníròyìn ní ọjọ́rú Wednesday lẹ́yìn ìgbà tí wọ́n parí ìpàdé wọn ó sọ wípé ṣe rí ibi tóun ti wà náà lòun ṣì wà o òun wà níbi tóun wà òun ò sì lérò wípé Nàìjíríà wà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan ó ní ṣe rí gẹ́gẹ́ bí ọmọ ogun ìṣèjọba àwa ara wa ó ti mọ̀ ńlá o ní gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa lo òkè kó máa lọ ọlẹ̀ níta bá sọ̀rọ̀ nípa ìṣèjọba àwa ara wa gbogbo ẹ̀ tí ó bá dùn lónìí yóò tún dùn bákan náà lọ́jọ́ ọ̀la ó sọ wípé ṣe é rí gbogbo ohun tá à ń sọ yìí bó ṣe wà yìí òun o ẹni tí àrítọ́ka sí Northern Star bẹ́ẹ̀ ni Polaris tí wọ́n máa fi júwe ó ní òun o ó sọ wípé ṣe é rí àwọn dúró ṣinṣin ni o nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party tí òun sì ń bá àwọn yòókù òun ṣiṣẹ́ papọ̀ àti àwọn ọ̀rẹ́ òun láti rí wípé ṣe é rí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà ní ẹgbẹ́ òṣèlú PDP yẹn àwọn rí yanjú káwọn lè bá a máa tẹ̀ wájú ìwé ìròyìn Vanguard ló fà jáde láàárọ̀ àwọn gómìnà tí wọ́n ń sápò ní ẹgbẹ́ òṣèlú PDP ẹ wò ó rádaràda tí wọ́n dálẹ̀ ni wọ́n ń sá fún. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbi tí Jonathan ti fi gbé ta o wípé ìwà burúkú ni ìwà tí ó sì bójúmu ni kí gómìnà kan fipò lẹ̀ kí ẹnìkan gbaṣẹ́ lẹ́yìn rẹ̀ kó má ṣe àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí gómìnà tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí ó ń bá lọ ẹni tí ó sì gbà kọjá ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Goodluck Jonathan ló ti bu ẹnu àtẹ́ lu ìwà tó tún fi ojú hàn dé léraléra láàrin àwọn gómìnà níbi tó ti já wípé iṣẹ́ àṣepatì tí ẹni tó ń ṣe ipò tẹ́lẹ̀ bá fi lẹ̀ wọ́n ní àwọn tó bá gba ipò lẹ́yìn wọn ò ní dáwọ́lé o wọn ò sì ní ṣe iṣẹ́ ọ̀hún wọ́n ṣàpèjúwe bíi àwọn ọ̀nà tí a ń gbà fi àwọn nǹkan ní ṣòfò ní abẹ́ ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà Jonathan ló sọ̀rọ̀ yìí tó sì fi ẹ̀hónú rẹ̀ hàn ní ọjọ́bọ̀ Wednesday lásìkò tí wọ́n ṣí ọ̀nà kan tí wọ́n pè ní Best Western Plus Hotel ní Yenagoa ní ìpínlẹ̀ Bayelsa níbẹ̀ ló ti fi gbé ta ọ wípé àwọn àkànṣe iṣẹ́ eléyìí tóun bẹ̀rẹ̀ lásìkò tí òun ṣe ìjọba gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Bayelsa
kóhun tó di igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ọdún 2007 ó ní gbogbo àwọn iṣẹ́ yìí ni wọ́n mà ti fi lẹ̀ ní abẹ́ ìṣèjọba àwọn tó gba ìjọba lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní gẹ́gẹ́ bí ẹni tí ó fìgbà kan jẹ́ igbákejì gómìnà àkọ́kọ́ ní ìpínlẹ̀ Bayelsa nígbà náà tí olóyè Diapriye tí ó ṣe gómìnà ní ìpínlẹ̀ náà ó ní nígbà náà ni ó ṣe àpéjọ kan tí ó fún àwọn tí ó jẹ́ gbajúgbajà òṣèré ní àmì ẹ̀yẹ kan tí ọ̀pọ̀lọpọ̀ wá láti ilẹ̀ Amẹ́ríkà South Africa àti àwọn míì àwọn gbajúgbajà òṣèré ó ní ayẹyẹ ọ̀hún ayé gbọ́ kódà àwọn ọ̀run gan juwọ́ wọ́n ń ṣe salute nígbà náà ó nítorí wípé ó kó ọ̀pọ̀lọpọ̀ ó ní ṣùgbọ́n ohun tó ṣe ní láàánú ni wípé àwọn iṣẹ́ tí èèyàn bẹ́ẹ̀ lè mẹ́nu lé báyìí tó bẹ́ẹ̀ fi kú ò lọ́rọ́yè wọ́n ní sọ pé ìfẹ́lẹ̀ ó ti lọ ó ti lọ wọn ò tiẹ̀ ní wà rárá débi pé wọ́n ó ṣe wọ́n ní ṣé rí gbogbo àwọn ọ̀nà yìí a kàn ń fi owó ìjọba ṣòfò ni à ń ṣe àwọn owó ọ̀hún lófò tó pọ̀ jùlọ torí wípé iṣẹ́ tí ẹnìkan ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣe tí ó sì parí ẹ̀ wọ́n ní ebi ń gba gómìnà míì bá débẹ̀ ó yẹ kí wọ́n ṣe àṣeparí ẹ̀ ni wọ́n ní rárá wọ́n fi í lẹ̀ tí àwọn náà wà ní iṣẹ́ eléyìí làwọn náà fẹ́ ṣe wọ́n ní ìṣòro tí ìjọba nílò gangan nu tí ìjọba ń kojú wọ́n ní àwọn ìṣòro ọ̀hún gangan ni ṣẹ́ni bí gómìnà kan bá ti kú wọ́n ní gómìnà tó bá tẹ̀lé òtí ẹ̀ fẹ́ ṣe follow up lórí iṣẹ́ ọ̀hún mọ́ wọ́n ní àwọn náà fẹ́ ná owó wọn sí agbọ̀n míì ni ṣẹ́sì gbogbo kíní ọ̀hún kò lè jẹ́ kí ìpínlẹ̀ wa torílẹ̀-èdè Nàìjíríà lọ wájú gẹ́gẹ́ bí ààrẹ àná lórílẹ̀-èdè wa Nàìjíríà ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ ń bí ìwé ìròyìn ọ̀hún gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ ṣe rẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mùkẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ìròyìn eléyìí tó tẹ̀ mí lọ́wọ́ ìtura olúwa ṣó ń gbọ́ mi òun náà ni èmi fẹ́ fàyọ láti inú ìwé ìròyìn Vanguard tó ti kú òyìn níbi tí ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ sínétọ̀ tó tún jẹ́ olókoòwò tá a bá ń sọ nípa ọ̀rọ̀ pé ká máa sọ̀rọ̀ nípa mídíà rédíò tẹlifíṣàn sinimá Bẹ́múre Bruce yìí náà ló mọ̀ ti kéde wípé òun mọ̀ ti ta kọ́sọ́ báyìí bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó ìsọ wípé gbogbo àwọn àtúnṣe tí ààrẹ Tinubu tó ń ṣe lágbọn ètò ọrọ̀ ajé àti gbogbo àwọn tí ìléwájú rẹ̀ tó ń ṣe fún ilẹ̀ Nàìjíríà ń ló jẹ́ bí kóríyá fóun nínú àfilédè kan tó fi sójú òpó X ẹ̀ lọ́jọ́ ọjọ́rú Wednesday ẹni tí ó ti fìgbà kan rí ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn Bayelsa òun ló sọ wípé bóun ṣe bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC yìí ó ní ó jẹ́ wípé òun fẹ́ kí ilẹ̀ wa Nàìjíríà kó máa tẹ̀síwájú ní wípé kèé sí ọ̀rọ̀ òṣèlú ó sọ ààrẹ Bọ́lá Tinubu ó sọ wípé ààrẹ Bọ́lá Tinubu ó ní aṣíwájú tó ní àfojúsùn rẹ̀ tó sì mọ gbogbo wàhálà tí ilẹ̀ Nàìjíríà ti ń kojú ní bí ó ṣe sọ ó lóun ti mọ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu látọdún 1998 òun sì mọ̀ wípé òun sì mọrú ọkàn tó ní òun mọ kákin rẹ̀ òun sì mọ gbogbo ohun tí ààrẹ tó gbé lọ́wọ́ ó ní kì í ṣe pé káyé ó pàtẹ́wọ́ fún ní ti ààrẹ ó ní ààrẹ fẹ́ ní èsì ó ní lónìí sì rèé òun lè sọ wípé ibi tí ààrẹ mórílẹ̀ yìí ọ̀nà tó dáa ni ẹ wo ìròyìn ọ̀hún gùn ṣùgbọ́n torí àkókò owó ọjọ́ ti lọ wíníwíní ojú aago ká mọ̀ gé kínní ọ̀hún pẹ́ẹ́pẹ́ pé níwèé ìròyìn Vanguard mo ti mú un láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí wà níbi tí gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada tó ti sọ̀rọ̀ tó ti kọ̀ jálẹ̀ òní ọ̀rọ̀ tẹ́wíhùn ẹni pé òun gómìnà ìpínlẹ̀ Katsina òun ṣe ìdúnàádúrà pẹ̀lú àwọn báńdíìtì ní ìpínlẹ̀ náà ó ní àhesọ ọ̀rọ̀ gbáà ni ọ̀rọ̀ burúkú tó sì ń jáde nígboro ẹnu ẹ̀yìn èèyàn ni gómìnà ìpínlẹ̀ Katsina gómìnà Malam Dikko Rada ni ó ti sọ ìfarajì rẹ̀ lábẹ́ ìṣèjọba rẹ̀ wípé òun ò ṣe ìdúnàádúrà kankan pẹ̀lú àwọn báńdíìtì tó sì sọ sókè wípé ìpínlẹ̀ ọ̀hún wà fún ìdúródédé àlàáfíà àti ètò ààbò tó múnádóko ní ìpínlẹ̀ náà ó sọ ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí wọ́n ń ṣe ìfinijọyè fún àwọn òṣìṣẹ́ eléṣọ́ ààbò tí ó tó 100 níye láti ṣe àbójútó ní àwọn ìpínlẹ̀ náà àti láwọn ìjọba àbílẹ̀ káàkiri
nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ti àwọn ìpín sí ti àwọn tí ó mọ̀ ṣe àbójútó ààbò àwọn ènìyàn ní ìpínlẹ̀ Katsina. Níbẹ̀ ni rádà tó ti sọ̀rọ̀ wípé àwọn èèyàn ni wọ́n mọ̀ tí ń sọ nígboro ayé o wípé níṣe ni ìpínlẹ̀ òun ìjọba òun ń dúnàádúrà pẹ̀lú àwọn báńdíìtì. Ó ní àwò ọ̀rọ̀ òun ọ̀bùkúbùkú ni nígboro ayé o tó sì ń jáde látẹnu àwọn ọlọ́tẹ̀. Ó nítorí wípé gbogbo èròǹgbà tòun lábẹ́ ìṣèjọba òun láti rí i dájú wípé àlàáfíà ọlọ́jọ́ pípẹ́ ó wà ní ìpínlẹ̀ náà. Ó ní gbogbo ìròyìn tí wọ́n ń gbọ́ wípé òun àti àwọn báńdíìtì àwọn ní ìjókòó láti jọ dúnàádúrà ní ìpínlẹ̀ náà. Ó ní àhesọ ọ̀rọ̀ ni ó yẹ gbọ́ títí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ni àwọn ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ ni. Ó ní gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kan ti ń jáde tí gbogbo àwọn èèyàn sì ń sọ wípé gómìnà ìpínlẹ̀ Katsina ó máa ń lọ́rọ̀ kan pẹ̀lú àwọn báńdíìtì. Ó ní òun ò bá wọn níjò pé òun ò sì ní bá wọn ní ohun tí ìpínlẹ̀ òun wà fún náà ni ààbò àti àlàáfíà eléyìí tí ó ran àwọn ọmọ ìpínlẹ̀ òun lọ́wọ́. Ìròyìn pọ̀ nù ìwé ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ bá fi ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. bí ẹni pé mo sin ọjà ni ò torí inú ìwé ìròyìn Punch lèmi náà ti fẹ́ mú ìròyìn eléyìí ó sì ṣeé ṣe kó ṣe bẹ́ẹ̀ ni ibi ìtọ́gbẹ́ ẹ̀wọ̀n kọ́ Ọlọ́run mọ̀ sí alérò ẹ̀wọ̀n ó dàbí ẹni pé òun náà lèmi ó sì fi ṣe àkàkányìn ní orí ètò láàárọ̀ yìí níbi tí ìwé ìròyìn Punch sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó mọ̀ ti tẹ àwọn ajínigbé tí a máa fi sáìtì àwọn ojú òpó ayélujára mò ń wọ́kọ mò ń wáyà mò ń wá friend with benefit mò ń wọ̀rẹ́ tájọ máa ṣe wọléwọ̀de tí a máa fi tan àwọn tí wọ́n bá fẹ́ lùgbàdì wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Rivers wọ́n sọ wípé àwọn èèyàn àwọn ni wọ́n ti mú àwọn èèyàn méjì kan ò tó yẹ pé ajínigbé ni wọ́n ní ibùba wọn ní agbègbè kan tí wọ́n ń pè ní Egui tó wà ní Eche local government ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn afurasí ọ̀hún òun náà ni wọ́n máa ń mú àwọn tí wọ́n bá lùgbàdì wọn látòrí ojú òpó mò ń wáyà mò ń wọ́kọ tí ẹ̀sọ̀ dákun ni wọ́n máa ń mú àwọn tí wọ́n máa sọ pé mò ń wáyà mò ń wọ́kọ tí wọ́n sì máa gba owó òtúlẹ̀ lọ́wọ́ wọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Grace Iringe Koko òun ló sọ eléyìí ò nínú àfilédè kan tí ó fi síta ní ìlú Port Harcourt lọ́jọ́ ọjọ́rú Wednesday. Iringe Koko ló sọ pé àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ọmọ ọdún 25 ó ní ọwọ́ bà ó látàrí bí àwọn ṣe àwọn ìwádìí ọ̀rìn kínníwín láti ọwọ́ àwọn èèyàn wọn. Ó sọ wípé nígbà tí àwọn fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn afurasí ọ̀hún náà ni wọ́n wá sọ wípé òótọ́ ni o àwọn ṣe kínní wọ́n ìsọ bí àwọn ṣe tan ọmọdébìnrin ọ̀hún bọ́ sí àkàtà wọn ní ibi ọ̀rọ̀ bó ṣe sọ wípé nígbà tí àwọn fi imú fínlẹ̀ ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn òṣìṣẹ́ àwọn ni wọ́n wá rí àwọn méjì kan ní agbègbè Ewi tí ó wà ní Eche ní nǹkan bí aago 10 alẹ́ tí wọ́n sì mú àwọn méjì. Ó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers nínú iṣẹ́ ọ̀hún tí wọ́n mú àwọn méjì ọ̀hún ni wọ́n mú obìnrin kan tí ó jẹ́ ọmọ ọdún 24 tí wọ́n fi orúkọ bò láṣìírí ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí ní nǹkan bíi aago 10 àbọ̀ ní igbó Eche. Ìròyìn ọ̀hún ó gùn ṣùgbọ́n tí ń sọ náà ni wípé ẹ jọ̀ọ́ gbogbo mò ń wáyà mò ń wọ́kọ ẹ jẹ́ aṣọ ṣe ò torí gbogbo àwa tá wà lórí ayélujára náà kọ́ ni ó jẹ́ pé n tá a sọ pà ń ṣe òun là ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń fi ayélujára wọ́n fi ń bojú láti ṣe láàbí wọn ni. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde láàárọ̀ yìí. wo Punch ọ̀hún ni ojémi náà ti Punch eléyìí sétí àwọn aráalé o níbi tí ẹnìkan ti ṣe kóòṣì fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní ìpínlẹ̀ Kano tí wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n ọdún 7 o. Gẹ́gẹ́ bí Yẹmí ṣe ní yóò máa lọ bá wọn ṣe òkúta ẹ̀wà ni o òun ò ní jẹ ẹ̀wà olókùúta nínú ọgbà ẹ̀wọ̀n wọn tí wọ́n ń tì í lọ. Ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Kano ni wọ́n ti dájọ́ láti ọwọ́ adájọ́ Musa Dauru Muhammad ní ọjọ́rú Wednesday tí wọ́n sì ní kí ẹnìkan ti ṣe kóòṣì olórí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan wọ́n ní wípé kí wọ́n ní kó máa lọ sí ọgbà àtúnirọ̀ o kó lọ jẹ ẹ̀wà fún odidi ọdún 8 gbáko lórí bí ó ṣe fi tipátipá ṣe kínní
akọ sí akọ fún ẹnìkan tó ń pè ní Ayatu Muhammed wọ́n ní wò ó máa lọ́bẹ̀ o ọdún 8 báyìí lè ẹ̀wọ̀n rẹ̀ gbọ̀nàgbọ̀nà nú ẹ̀wọ̀n látàrí akọsákọ tó ń ṣe fún àwọn kò tún wá ṣe àwọn dáńgbáláńgbá o àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ àárín àwọn ọmọ pílẹ́yàsì rẹ̀ ni wọ́n ní ó ṣe é pẹ̀lú ẹni tí àwọn olùgbé agbègbè Sanka ní ìjọba ìbílẹ̀ Dala ní ìpínlẹ̀ náà ni wọ́n sọ wípé wọ́n ti ká kóòsì ọ̀hún bí ẹ̀ẹ̀mejì ní àwọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti bá tó ń wúwú irú ìwà bẹ́ẹ̀ wọ́n nígbà tí ó dé ilé ẹjọ́ ṣe sì mọ̀ pé bí ilé ẹjọ́ bá bí ọlọ́rọ̀ bọ́ bá ní ọ̀jẹ̀bi ẹ̀sùn ó ṣeé ṣe o kí wọ́n fojú àánú wò ó ṣùgbọ́n ńgbà wọ́n bí wọ́n ní ó bá ní òun ọ̀jẹ̀bi ẹ̀sùn o ìjà àwọn ọmọ ayé ń gbòòrò ayé wọ́n ti mú àwọn téèpù rẹ̀ dání lọ́tún lọ́sí o wọ́n ní wọ́n bá tẹ́ pẹpẹ síwájú ilé ẹjọ́ pé olúwa mi ẹ̀yin ẹ̀yẹ́ wò ẹ fojú inú wò ó fín ẹ̀rí rẹ̀ o wọ́n ní ńgbà adájọ́ ní ọ̀ wò ó adájọ́ ni wọ́n bá lanu pé ọ̀jẹ̀bi eléyìí lóòótọ́ eléyìí ò sínú pọ̀ ọ̀jẹ̀bi o wọ́n ní àwọn èèyàn mọ̀ gbẹ́rì ọ̀hún jáde ní gbangba níwájú ilé ẹjọ́ o nígbà tí ilé ẹjọ́ wo ọ̀rọ̀ ọ̀hún wọ́n wá sọ fún wípé ìṣe ni ó jẹ̀bi ọ̀rọ̀ náà adájọ́ Dáúrù ni ó wá sọ wípé pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ àti àwọn ẹ̀rí tó jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni tí àwọn èèyàn ti mú wá tí wọ́n sì rí wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún ní ó jẹ̀bi ẹ̀sùn méjì tí wọ́n fi kàn án wọ́n ní ẹ̀sùn kọ̀ọ̀kan sì dúró fún ẹ̀wọ̀n ọdún 4 fúdi eléyìí lórí ẹ̀sùn méjì tí wọ́n fi kàn án yìí ó wá lọ jẹ̀wà fún odidi ọdún 8 bẹ́ẹ̀ ni adájọ́ ṣe gbé kinní ọ̀hún sókè wípé court arise wọ́n sì ní ẹ̀wọ̀n rẹ̀ ti bẹ̀rẹ̀ láti ọjọ́ àná tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́ yìí wípé kó lọ́ọ́ fi ọdún 8 kó lọ́ọ́ fi jẹ̀wà ní ọgbà àtúnirọ bẹ́ẹ̀ bá fi ṣeré ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ẹ ò jẹ́ ká máa fi àkókò yìí ká máa fi gbé súnmọ́ àwọn aráalé torí níbi tí akadé yìí náà kọ́lọ̀ bọ́ bá wa fi àlùbáríkà sí ni ọjọ́ ti lọ kí ẹ dákun ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ti máa pè wá sórí ètò lónìí ohun tá a bá wí náà ni kẹ́ ẹ bá wa wí o ohun tá a bá wí ẹ jọ̀ọ́ ẹ mọ̀ sọ pé bóyá ẹ ka kinní kan lórí Facebook lánàá ẹ wá fẹ́ kọ̀nfàmù 070477064 òun náà ni ojú òpó tẹ́ fi bá wa dá sí láàárọ̀ yìí. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Sulaiman Kabiru láti tẹ̀lé ni. bàbá Yorùbá kàn. bẹ́ẹ̀ ni lórí àwọn gómìnà tí wọ́n ń fi ẹgbẹ́ kan sílẹ̀ lọ síbi ẹgbẹ́ kan kò ṣẹ̀ṣẹ̀ yé wa pé ẹni gbọ́ fá mọ̀fà ẹni sì mọ̀fà kò gbọ́ fá ifá tà lọ́fà ibi tí ọjà wọn ti tà òun ni wọ́n wá kí ibi yòówù tí wọ́n báyìí lọ. wọ́n bá ti tẹ̀ wá tá a bá ti fìkà wa ṣẹ́ṣó fún wọn tán wọ́n ti sọ wá di gbá oṣó tí wọ́n gbèsè gbẹ̀kan ẹ̀ wọ́n ti ṣe lọ wọ́n tó wá di máṣíìnì tí ń ránṣọ fẹ́nìkan tí ò lè rán sọ́run ààrẹ àwa tá a gbé wọn débẹ̀ àwa gan lọ tá wọn ṣé ẹgbẹ́ tó gbé ẹnìkan pẹpẹ yẹn lẹ́ẹ̀kú lọ ṣé níbi tó wá ń lọ yẹn ṣé yóò tó bá lówó rí gómìnà yẹn mú padà tí ò rí mú padà ṣé yóò padà wá ní àbí yóò dúró sọ́hùn ó yẹ káwọn èèyàn wá kọ́ máa rò dáadáa kó tó ṣe nǹkan tó bá yẹ fún wọn ṣe torí ọ̀rọ̀ Nàìjíríà yìí olùkọ́ kẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ sí ṣe ọ̀rọ̀ ìdílé kálukú wọn tọ́lá má jẹ́ kí Nàìjíríà yọ bàjẹ́ ni ọ̀túnba Ayọ̀adé Abọ́dúnrìn láti ìlú wa. ẹ ṣeun bàbá mi ọ̀túnba Ayọ̀adé Abọ́dúnrìn láti ìlú Èrúwà ẹ ṣeun ojú òpó tẹ́ bá wa pè láti bá wa dá sí náà ní 070477064 nọ́mbà tí ó já sí ilé agodo wa ń bí nìyẹn. Hello. ẹ káàárọ̀ ẹ kojú wọn. ẹ káàárọ̀ o. ẹ ti wọlé o. yes ẹ káàárọ̀ sir. Ọlálẹ́kan Àyìndé láti ilé òkè òní. yes. ṣe rí ọ̀rọ̀ èmi náà kàn fẹ́ dá sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ Nàìjíríà lèmi náà sọ̀tọ̀ ẹ̀jẹ̀ ká máa nígbàgbọ́ pé yóò dáa ẹ̀jẹ̀ á nígbàgbọ́ pé yóò dáa ṣé nígbà tí mo rí pọ́pọ̀ sí ìyàjẹ́ wa ni pé òfin wa lórílẹ̀‐èdè Nàìjíríà ó rí bákan bákan kò sí òfin tó tí ò lè mú gọ́vnà àbí tí ò lè mú aráàlú gbogbo wa kákànjọ nígbàgbọ́ kájọ mọ̀ pé kíní ló tọ́ kíní ló tọ́ ẹni gọ́vnà tó bá wá ó wá sáàfù ni kò ṣe pé wá ṣe eré kankan ó ní sálárì ẹ̀ tó ń gbà kọ́lọ́kọ̀ bá wa tó kó gbogbo ẹ̀ dání ọlọ́run bá wa ṣe o Ọlálẹ́kan Àyìndé láti lóòkè òní. ẹ ṣeun tí ẹ bá wojú aago yẹn rí i pé aago 8 ó ti kọjá ìṣẹ́jú kan láti ọ̀dọ̀ tiwa ń bí ni bí aago ṣe ń sọ láti ojú òpó Facebook Mayegun Ridwan Yusuf Nele Ayọ̀mídì Nínàlówó Sharon Quadri Razak wọ́n ti kí wa Jíbọ́lá Anífowóṣe wọ́n ti kí wa Abiola Solomon Abdulrasheed
abdulrasheed ogunkunle títí lọ́pẹ́ dámilọ́lá gbogbo wọn ni a ti kí wa lójú òpó facebook àti gbogbo àwọn tó pọ̀ tá a lè dákun ẹ dákun ẹ mọ́ bínú. hello. hello ẹ káàárọ̀ sir ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ sir. mr abdulrasheed. abdulrasheed agenda láti àrùbọ̀ àgọ́ ọlọ́run ní sàlùkọ́ ní sáàtì. yes sir. agbọ̀rọ̀ olùsàmà. yes àdìsàm lágbára ọlọ́run oríṣẹ́ ní bàjẹ́ òsì ní bàjẹ́ ńbẹ́. àmì o. àgbàlagbà rẹ ní ijó tó bá ká lára máa ń dìbò kú ijó ẹni nípa tàwọn olóṣèlú wa báwọn yẹn ti sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣùgbọ́n mi kẹ́kì bàbá Tinubu lórí ìfọmọnìyàn wọn ṣe lórí àwọn akitiyan wọn tí wọ́n ń gbà torí tí ọba yẹ pé wọ́n rí àwọn nǹkan tí àwọn èèyàn fi máa ń darapọ̀ mọ́ wọn yìí ó dàbí pé èrò pé àwọn èèyàn fẹ́ máa lọ ṣùgbọ́n bí ara ṣe ń níwá tó yìí náà táwọn yẹn sì ń lọ nínú ẹgbẹ́ yẹn automatically ni pé ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn aṣáájú wa tó ń ṣe òṣèlú láwọn àgbàlagbà yìí pé ìyẹn tí bàbá yìí ṣe yìí ó yẹ káwọn kan ti ṣe sẹ́yìn tí wọn ò rí ṣe kí n túmọ̀ sí pé gbogbo ìyà tó ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìnira tá à ń ní pé gbogbo akákan kó fàdúrà káfíńrẹ̀ wọn lọ́wọ́ kọ́lọ́run dáhùn kó jẹ́ kó já sí ìgbàyọ̀ fún wa tí òfin jẹ́ pé àgẹ̀jẹ̀ ìyà yìí gbé lórí púpọ̀ nù àkọsílẹ̀ kan tó fi bẹ́ẹ̀ rí gbádùn ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí bàbá ṣe ń sọ yẹn tó padà já sí ọ̀run fún wa fún jẹ́lẹ̀ àti wọn kó jẹ́ takuntakun gbogbo àwọn tó wá jẹ́ pé wọ́n lọ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ mi yìí àrùn wọn lórúkọ ọlọ́run tẹ́rí inú kálukú náà ní kálukú mọ́ ọ wọ́n máa ń sọ pé àwọn kẹ́ lọ pé báyà náà ń ba nǹkan míì jẹ́ níbẹ̀ kí wọ́n dákun torí ọlọ́run torí òkùnkùn oníkùnkùn ní máa ń mọ̀nú gbogbo ìrìnàjò wọn tí wọ́n rìn pátá lórí bí nàìjíríà ṣe dáná ni kí wọ́n nílé lórí o ọlọ́run ràn wá lọ àti ẹgbẹ́ tó máa. ẹ ṣeun bàbá mi 070477064 torí lọ́wọ́ tí mo bá stop pé à ń gbé kinní yìí sẹ́yìn abala fìgìláńtẹ́ òun náà ní àbọ̀ ẹ já gbé ìpè kan àbí méjì ìtura ká gbèsè ká tó máa bọ́ sínú abala fìgìláńtẹ́ ìpè kan. hello. hello sir. hello sir. láti àgọ́ rẹ̀ láti pèsè. orúkọ yín sà látàgọ́ rẹ̀. Solomon látàgọ́ rẹ̀ ni sà. ọ̀rọ̀ tí bàbá Jonathan tí wọ́n sọ lèmi fẹ́ dá sí. hello sir. hello. hello à ń gbọ́ yín ẹnì ṣọlẹ̀. lórí abandon project tí gọ́ọ̀mẹ̀ntì kan bá ti ṣe ìjọba tí wọ́n bá ti ṣiṣẹ́ pàtì fún àwọn yòókù wọn dọ̀ ọ́ tí wọ́n máa bá wa parí rẹ̀ èyí ló lè mú orílẹ̀-èdè tẹ̀síwájú ọlọ́run wà pẹ̀lú wa. ẹ ṣeun kódà gan àwọn tí wọ́n jẹ́ bíi wọ́n sọ fún mi wípé ká lè gba ìpè ó ká máa gbà pé ṣùgbọ́n tó bá ti di bíi aago bíi ìṣẹ́jú mẹ́jọ ó kọjá ní ara aago mẹ́jọ òní àmọ̀ta kọ́sọ́ sí abala fìgìláńtì 070477064 òun náà ní ojú òpó tẹ́láǹfààní àti pèsè láàárọ̀ yìí. hello. hello. ẹ káàárọ̀. yes sir. àáká yìí ló ń dàrú o. àmín o. ní sísọ. àmín. iléeṣẹ́ wa ò ní bàjẹ́ o. àmín o. aláàjì náà ya ni wúrà ní sọ̀rọ̀. ládòkè o. àwọn gómìnà tí wọ́n ń lọ ẹgbẹ́ mi ìyàgbẹ́ta abádákọ́ mi kàn sí ọ̀rá alẹ́ bá ti gbẹ títí òṣè dáadáa ń bẹ̀ mọ́ àtọ̀síkò bò mí bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn jẹ́ ọlọ́run ní da Nàìjíríà rú o. ẹ ṣeun láti ojú òpó Facebook Hamzat Bashiru àwọn ni wọ́n ṣẹ̀wá lọ́wọ́ Adiza Adey Mustapha Shamsidin Túndé Adékúnlé Sunday Ọlátúnjí wọ́n ti kí wa Samson Ọ̀jẹ̀dòkun Alábẹ́lọ́wọ́ Soleat wọ́n ti kí wa Ayọ̀mídé Gold wọ́n ti kí wa láàárọ̀ yìí. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. àfàgbẹ̀fárí ló ń pè láti ìlú Ìṣẹ́yìn àkó ètò. yes sir. ọlọ́run bá tó àní ìṣòro ká o. àmín. so èyí tí mi fẹ́ dá sí ni wípé lórí àwọn tí ń di gbádàgbọ́ wọn láti inú ẹgbẹ́ kẹ sínú ẹgbẹ́ rúmi torí ọlọ́run máa kúrò nínú ẹgbẹ́ kẹ bọ́ sínú ẹgbẹ́ torí tara wọn nìkan ni àwa ni ká mọ ká bẹ lọ́hùn lórí orílẹ̀-èdè yìí kọ́lọ́hún bá ìṣọ̀lá kọ́lọ́hún jọ títí wa ní ọ̀dá mẹ́ tó ń gbà wọ́n ti hùwà àbàjẹ́ tẹ́ níbi wọ́n wà lọ́hùn òun lọ́fà tí wọ́n fi ń di gbádàgbọ́ àkó ètò ọlọ́run bá wa tó àmì ìṣòro yìí kan. àmín ẹ ṣeun ojú ọ̀pọ̀ tẹ́ láǹfààní àti pèsè náà ní 070477064 láti ojú ọ̀pọ̀ Facebook Ayọ̀mídé Gold wọ́n ti kí wa Ògúnlékè Ganiu Agbẹ́jà Àkàndé Olówe Àbọ́lọ́wẹ̀ ní Títílọpẹ́ Dámilọ́lá Abdulrasheed Ògúnkúnlé Abíọ́lá Solomon wọ́n ti kí wa Ajíbọ́lá Anífowóṣe wọ́n kí wa wọ́n ní àkàárọ̀ o Yunusa Aliu Obantoko wọ́n ti kí wa láàárọ̀ yìí ẹ ṣeun adúpẹ́ o Níná Lówó Sharon Quadri Razak wọ́n ti kí wa Mayegun Ridwan wọ́n ti kí wa láàárọ̀ yìí. hello. ok wọ́n láwọn ò lò. 070477064. Adélèrè Emmanuel tí Ọládèjì Azeez Salaudeen its Princess Ọláìtàn
wọ́n ti kí wa lójú òpó Facebook láàárọ̀ yìí ó dàbí ẹni pé òtútù fẹ́ máa mú fòyìn àbí bóyá ìpè kan ti wọlé. hello. ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. yes sir. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú o. ilé dédé yín ò ní bàjẹ́ o. orúkọ mi ni jp bíbí láti lọ gbọ̀rọ̀. yes sir. àti gbogbo àwọn tó ń darapọ̀ mẹ́gbẹ́ nítorí pé àní kò lè tú bàbá wa kòkòrò oṣù láàmú jẹ ẹ àṣírí pé níbi tí ń lọ yìí ní ọ̀padà dáa ni ká ní sùúrù fún Tinubu ọ̀tọ̀ ọjọ́ wọlé 2027 gbogbo wa ní ọmọ ọrọ́jú tí ń rárá ọ̀run rẹ̀ ní rárá ayé ọlọ́run bá wa sí o àfi pépọ̀ wa káwárọ̀ pé o kò ní bàjẹ́ o orúkọ mi jp bí láti lọ́gbọ̀rọ̀. ẹ ṣeun 070477064 òun náà ní ojú òpó tẹ́ láǹfààní àti pèsè láti bá wa dá sí a ṣe lè gba ìpè kan sí méjì ní orí àjímúná ìròyìn láàárọ̀ ìka tó máa bọ́ sí abala vigilante ẹ kú kàlẹ́ o ẹ ṣeun 070477064 òun náà ní nọ́mbà tẹ́ láǹfààní àti pèsè láti bá wa dá sí ètò láàárọ̀ yìí kí a máa yẹ ojú òpó Yusuf Taofik awáyéwá ṣerere wọ́n ti kí wa láàárọ̀ yìí Rebecca Adébísí wọ́n ti kí wa. hello. ẹ káàárọ̀. láyìn ojú òpó yẹn ò ṣe dáadáa bóyá kẹ́ ẹ tún wa pè tẹ́ ẹ bá tún wa pè kí n má parọ́ tàn yín àá gbé ń bí. 070477064 a gba ìpè ẹyọ kan dondo ẹyọ kan báyìí ni a gbà sí ká tó máa bọ́ sínú abala vigilante láàárọ̀ yìí lórí ètò yín ètò wa ètò ìròyìn àjímọ́ná fún tààrọ̀ yìí. hello. Mr. Oyeyemi. ọláyẹmí sà ẹ káàbọ̀ sà. ẹ káàárọ̀. yes sir. àkó ètò. yes sir. ìtura olúwa. ẹ káàárọ̀ o. àkó ètò. yes sir. orúkọ mi ni àlejò lówó láti ìlú Wérélé. yes sir. ẹ káàbọ̀ sà. nǹkan tí mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ Wike tó sọ wípé gbogbo àwọn tó ń sọ pé nítorí kinní kan òun ń ṣiṣẹ́ fún APC òun ti jẹ́ ọmọ ẹgbẹ́ PDP gbogbo wọn náà ti wà ń bá òun gègèdè wọn kankan kì í ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ló ń bá wọn kì í ṣe wípé wọ́n hùwà àbàjẹ́ ni wọ́n fi ń lọ síbẹ̀ ìbẹ̀rù Wike pẹ̀lú agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi ń lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àkíyèsí ti tèmi ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ní ti bàbá Jonathan tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ tó jẹ́ pé tí wọ́n bá ṣe bíbì kan ìjọba míì tó bá débẹ̀ tó pàátì wà láì small plan Nigeria kì í ṣe federal level nìkan lọ̀rọ̀ yẹn wà ó ń ṣẹlẹ̀ títí dé local government ni ẹ rí i pé tí kò sí local government yẹn máa dé tí èèyàn ní bá rú nǹkan yẹn tó yẹ pé project tí ìjọba míì tó bá kúrò ńbẹ̀ èyí tó bá débẹ̀ ló pàṣẹ yẹn tì lọ́wọ́ á jẹ́ pé wasting of money fún ìjọba kò yẹ kó máa rí bẹ́ẹ̀ Nàìjíríà oníbàjẹ́ máa sàlám. salam ẹ ṣeun bàbá mi tí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ó ti bá wa pè tí wọ́n ti bá wa dá sí i àjímúná ròyìn náà ni ó ń tẹ̀ ẹ́ wájú o ṣùgbọ́n lásìkò yìí ẹ jẹ́ kí a sáré ká sẹ́mi lùwì díẹ̀ bí a bá padà dé àjímúná ròyìn ó ń tẹ̀ ẹ́ sọ́wọ́ wájú tá a bá padà dé abala vigilante òun náà ni a bọ̀ sí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wa tí ẹ fẹ́ kí etí àwọn èèyàn wa tẹ́ ẹ fẹ́ kó di sí tẹ́ ẹ sì fẹ́ pe àkíyèsí àwọn ìjọba àti àwọn tí wọ́n wà nípò àṣẹ tẹ́ ẹ fẹ́ pe àkíyèsí wọn sí òun náà ní abala tí a fẹ́ kán lu agbami rẹ̀ báyìí tí a bá ti padà dé ẹ kú kalẹ̀. ire bá wa lókè èèfò ó di kóró erí ire bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wo ọ̀tọ̀ ní tọ́lú rédíò kan wúyọ lókè o omi ìrìn gidi Zip FM ló ń jẹ́ 89.1 lókè o ló ti búyọ o lágbègbè ìṣíà 89.1 lókè o ló ti búyọ o lágbègbè ìṣíà ìgbélárugẹ iléeṣẹ́ àtìlẹ́yìn okòòwò ìyẹn gan ló jẹ́ iṣẹ́ wọn eré ìdárayá ìròyìn ẹ̀sìn àṣà àti èdè gbogbo rẹ̀ la gbé lárugẹ ìbùkún lélẹ́yìí o ó yẹ ká dúpẹ́ ewé ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù
rédíò tó gbàgbó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá. ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbàgbó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá. síìpù 89.1 FM ìṣìyà òkè o máa gbọ́ lọ. ẹ káàbọ̀ padà abala fìgìláńtẹ́ náà ni a ti rọ́ọ̀lù báyìí kí ni ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè yín tí ẹ fẹ́ kí etí ìjọba etí àwọn aráàlú àti etí àwọn tó wà nípò àṣẹ kó di sí ẹ pè wá kẹ ẹ ta wá lólobó kí a sì gbé sí etí gbogbo àwọn èèyàn wa. hello. hello. hello sọláyẹmẹ. yes sir ẹ káàárọ̀ sir. káàárọ̀ ìrọ̀ olúwa. yes sir. àìkúṣẹ́ o. yes sir. ọ̀nà ìjọba jẹ́. àmín. ẹ̀ṣẹ́ lábàlá fìgìláńtẹ́ yìí àti ìsìnkẹ́lẹ̀ ń fẹ́ pe àwọn ará létí. orúkọ yín àti tẹ́tí ń pè o. sọ́ọ́lì wà mọ̀yà pákẹ́lá tàbí àwáyé. yes sir. àti ìsìnkú mo ti fẹ́ pè wá sí ni pé àwa ò bí ká ṣọ́ àwọn ọmọ wa nítorí pé òjò rọ̀ odò sì ti pọ̀ nísìn ṣùgbọ́n àwọn kéékèèké kan bẹ tí wọ́n máa mú úkù dání tí wọ́n fáwọn lọ ń pẹja omi ò ní mọ ibi tó jìn omi ò ní mọ bóyá ibi tó ń lè gbẹ́sẹ̀ sí leléyìí torí pé kíni ilé lè ya ọmọ mi lẹ́sẹ̀ tàbá àwọn kan tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ sweep àwọn fẹ́ lọ lúwẹ̀ lódò àwọn fẹ́ lọ wẹ̀ omi tí wọn ò rí fi wẹ̀ nílé ìyá wọn tí wọ́n dákun káwọn òbí wọn dákun kó já mójútó àwọn ọmọ yìí ọlọ́run já sófò ọmọ o. àmín àmín. pẹ̀lú ọmọ ẹ̀fọn tí láti àdúrà wáyé. ẹ ṣeun ẹ ṣeun abala fìgìláńtẹ́ náà ni abala tí a kàn lù báyìí bí sọ́ọ̀lì ọmọ ìyá pákí láti adó àwáyé bí wọ́n ti já wa sí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wa tẹ́ fẹ́ pe àkíyèsí bóyá àkíyèsí àwọn ìjọba àkíyèsí àwọn èèyàn àbá àkíyèsí àwọn tó wà nípò àṣẹ ẹ̀ tẹ́ fẹ́ pè sí ẹ pè wá sórí ètò. hello. ọ̀nkúláyẹmí. yes ma. ya samuel. àǹtí ìtúrolúwa. ya samuel o. yes ma. ẹ̀wọ̀n kó ojúmọ́. yes. ẹ ní tẹnugbó bí ọwọ́. àmín o àmín. wọ́n máa bùkún yín o. àmín. okun àtagbára tẹ́ ẹ nílò jésù ó fi fún yín o. àmín jésù. gẹ́gẹ́ bí àtẹnumọ́ ti tèmi nínú ìlú pàpọ̀ yìí ẹjọ́ abẹ̀jọba arọ̀ wọn ni o abẹ̀ wọn a fi ọlọ́run bẹ̀ wọ́n a fi àwọn màláíkà tó sílẹ̀kùn lé ní a fi bẹ̀ wọ́n kí wọ́n dákun tó asákùnkùn dìbò fún wọn. ààrẹ náà ni pé torí pé ààrẹ wa ń ṣe dáadáa tí wọn ò sì máa tojúṣe wa òun ni wọ́n fi ń sá lọ inú ẹgbẹ́ mi wọn ò sì fẹ́ káàrẹ̀ ọmọ kí wọ́n wá bá wa mójútó gbogbo àwọn ọ̀nà wa yìí ojú ọ̀nà wa láti ìpàpọ̀ lọ sówó dé gbóǹkẹ́ tèmi dire gbogbo bẹ́ẹ̀ ló jẹ́ tí ń jáde o gbogbo ọ̀nà yẹn ló bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà tòmátò tí wọ́n gbé kalẹ̀ ló bàjẹ́ ńgbà tí ò sí ọ̀nà ẹ dákun àrò wọn ìjọba wa o. màámi ẹ má jà kákan máa rọ àwọn ìjọba wa ojú ọ̀nà yẹn dà pé ojú ọ̀nà ìjọba ìbílẹ̀ ni kí ló kọ alága ìjọba ìbílẹ̀ yín ìjọba ìbílẹ̀ wo gan lẹ́wà. òjò ọláyẹmí àwọn sẹ́mọ̀ yìí pé tí wọ́n bá ti ràn wọ́n lọ́wọ́ àwọn ọ̀rẹ́ gbogbo ibi tá à ń sọ yìí lọ́wọ́ tó bá jẹ́ pé gómìnà ní ọ̀bà bá wa ṣe á pé òjò ọláyẹmí kó bá wa mójútó kí wọ́n sọ fún gómìnà tó bá jẹ́ pé ààrẹ pátápátá ni kí mákindé kó bá wa sọ fún ààrẹ ìpàkó sí òkè o ìpàkó sí lérò gbogbo ọ̀nà tí ó ń jẹ́ ń jáde gbogbo ẹ̀ lọ́bàjẹ́ o tẹ́ bá dénú ọjà ọba dá àwọn èèyàn ò lè dúró mẹ́ torí gbogbo ṣọ́ọ̀bù tó wà ń bẹ̀ ìlàgbàrá òjò ti ya lulẹ̀ a rọ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n bá wa mójútó tágbára alága ọba ti ká káwọn gómìnà ọba wa mójútó kí wọ́n ṣàtúnṣe ibẹ̀ fún wa o a dìbò fún wa o 27 ni wọ́n tún pariwo yìí o ẹnìkó kọ́ ni wọ́n kó sí dé ìdìbò abẹ̀ wọ́n àrọ̀ wọ́n o kí wọ́n bá wa ṣe o. ẹ ṣeun ẹ ṣeun ìyá Sámú wọ́n ti pe alága ìjọba àbílẹ̀ wọ́n sọ pé tágbára ìjọba àbílẹ̀ ò bá ká kí gómìnà bá wọn dá sí ọ̀rọ̀ yìí ti ń di gbọmọgbọmọ ojú ọ̀nà ibi tó ń jẹ́ ti ń wá torí ọlọ́run ràn án lọ o. àmín àmín. hello ó dàbí ẹni pé ojú òpó yẹn kò fẹ́ wọlé abala fìgìláńtẹ́ náà ní abala bíi tí a wà yìí ohun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wa àbí ohun tí ẹ fẹ́ pe àkíyèsí bóyá àkíyèsí ìjọba àkíyèsí àwọn èèyàn àbá àkíyèsí àwọn tó wà nípò àṣẹ sí wọ́n ní bí ọ̀rọ̀ Yorùbá náà ni pé ohun tí a bá lè mójú kò ń bẹ̀ ṣe là á mójútó pé kó lè ba àmọ́ bàjẹ́ òun náà ni a sọ pé kí a máa rán fàdítí àsọpàdítí náà tó wà nípò àṣẹ wò ká máa rán kínní kókókó. lójú òpó ayélujára Facebook àti Salaudeen wọ́n ní lórí ètò fìjìláńtẹ́ wípé àwọn tí wọ́n wà ní àwọn sáìtì yún àwọn ibi tí ò tí ì fẹjú wọ́n ní kí wọ́n máa pe àwọn èèyàn wọn tí wọ́n bá ní ilé àkọ́pàtì àbí bí ilẹ̀ ń bẹ̀ pé kí wọ́n wá ju àwọn oko wọn o nǹkan ò ní ṣe wá lágbára Ọlọ́run. àmín yàrá 070477064 òun náà ni ojú òpó tẹ́ láǹfààní àti pèsè láti bá wa dá sétò láàárọ̀ yìí abala fìgìláńtẹ́ òun náà ni
àkànlò 070477064 òun náà ni nọ́mbà tí ẹ pèsè láti láǹfààní láti bá wa dá sétò láàárọ̀ yìí ẹ kó kalẹ̀. hello. hello. yes ẹ jí rédíò yín lọlẹ o. hello ẹ káàárọ̀ mọ́. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. mọ́mí rose ló ń sọ̀rọ̀ láti Babọ́dẹ. yes ma mọ́mí rose à ń gbọ́ yín. ẹ káàárọ̀ mọ́ ẹ káàárọ̀ sà. yes ma. ẹ ní tẹnugbó bí ọwọ́. àmì o. ọ̀nà ọ̀mù tí gbọ́jáyè sí Babọ́dẹ bíríìjì tó wà ń bẹ̀ yẹn ti já. àwọn aráàlú gbà mọ́ ọ̀nà kan náà tó sì wọ ọkọ̀ mu Babọ́dẹ nìyẹn. ẹ dẹ́kun ẹbí àwọn ìjọba tí wọ́n dẹ́kun kí wọ́n ṣàánú wa o àárọ̀ náà ní ìta. ẹ tún júwe dáadáa bo ní bíríìjì yẹn wà kẹsì dárúkọ alága ìjọba àbílẹ̀ yín. kọ̀mú sí gbọ́jáyè ló wà kọ̀mú sí gbọ́jáyè. ìjọba àbílẹ̀ wo ló wà. ìtẹ̀síwájú. kí ló kọ alága ìjọba àbílẹ̀ yín. alága wa ni Mọ̀nsúrù Ọláyẹmí. Mọ̀nsúrù Ọláyẹmí. Òjó. ẹ máa fọnàrẹ́bù sókọ wọn. ẹ jọ. ọ̀nàrẹ́bù Mọ̀nsúrù Ọláyẹmí. wọ́n ti ń gbọ́ yín báyìí mo mọ̀ wípé wọ́n ó gbégbèsè lórí ẹ̀ láìpẹ́ torí n tó bá ti bọ́ sórí síìpù ó ti kúrò ní tẹlẹ́kùnjẹkùn ó ti bọ́ sọ́rọ̀ àgbáyé ẹ ṣeun o. abala fìgìláńtẹ́ náà ni a ṣe wà ohun tí a fẹ́ pe àkíyèsí àwa èèyàn sí àwọn ìjọba àti àwọn tó wà nípò àṣẹ torí ohun tá a bá lè mójú kúrò ń bẹ̀ bàbá ìyá ojúlà mọ́tò. hello. hello. ẹ káàárọ̀ o. dúró àwọn gbà o. àmì ọlọ́run. orúkọ mi ni jp bíbí láti ìlú ọgbọ̀ọ̀rọ̀. yes sir. ẹ bá arọ Mákindé ó ṣe sólà fún wa ní local government kọ̀ọ̀kan bíi kìlómítà méjì. Mákindé wo lẹ ń sọ̀rọ̀ nípa. ẹ sà ṣé Mr. Mákindé tí wọ́n ṣe alága no àwọn náà ṣe alága kí lorúkọ ẹ program ta lóúnjẹ ta Mr. Kúnlé Mákindé. gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. ilẹ̀ pé Mákindé bàbá torí Ọlọ́run. ẹ má bínú. gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. onímọ̀ ẹ̀rọ Olúwaṣeyì Abíọ́dún Mákindé. lórúkọ ọ̀kan yàtọ̀ oṣù mẹ́ta nísìnyí lẹ́yìn ọ̀tẹ̀ mọ́ nígbà tó ìṣe tó fi kíní ṣe ó dáa ẹ bá wà rọ́kọ́ àbá tó ṣe ọ̀nà agbọ̀nlẹ̀ sọ́gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ sí àgọ́ àmọ́dù ó ti promise wa nígbà tó ń campaign wípé òun bá a dọ̀dà sí eléyìí kọjá ọ̀rọ̀ alága ọ̀rọ̀ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ni ó dákun tó Ọlọ́run ọ̀nà ní ti bàjẹ́ pátápátá nísìnyí kọba wa nǹkan ṣe sí Ọlọ́run ọ̀rẹ́ ẹ lọ́wọ́. àmín. àgbọ̀ ti jẹ́ ọ̀la aláyọ̀ o. àmín ẹ ṣeun abala fìgìláńtẹ́ náà láwọ̀ a lè gba ìpè ẹyọ kan sí i ká tó mọ tàtà pínṣẹ̀ lórí ètò torí tẹ bá wojú aago yín ẹ̀rí pé ọjọ́ ti lọ wíníwíní ojú aago ní 070477064 òun náà ní ojú òpó tẹ́ láǹfààní àti pèsè láàárọ̀ yìí láti bá wa dá sí ìpè ẹyọ kan ṣoṣo báyìí náà òun ló kù tí a láǹfààní àti gbà kí àsìkò kó tó kó wa ń papá mọ́ra lórí ètò. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. àpapọ̀ fáìlẹ̀ ló ń pè láti ìlú Ìṣẹ́yìn. yes sir. àkó ètò ọlọ́wọ́ bá wa tó. àmín o. tí mi fẹ́ dá sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọmọ ìlú àwọn ìjọba là sábà máa ń bújú. àsìkò tí pọ̀pọ̀ tí òjò ń rọ̀ tí omi yalé tágbára yan sọ́gbù yìí láti tún rí àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n ń dalẹ̀ sí ojú àgbàrá. tó o dọ́ yẹ pé ìṣe àkóbá lórí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ fún ẹ̀yin àwùjọ wa. tó ẹ dákun abẹ́ ayárọ̀ yín abẹ́yìn ẹ bá ṣe àkíyèsí lórí eléyìí. tó kí wọ́n máa ṣe irú nǹkan báyìí mọ́ torí ohun tí ń kó bá nǹkan tó pẹ̀lú àwùjọ ni ọlọ́run bá nìkan ọlọ́run bá tó àpò ètò. ẹ ṣeun studio manager mi ṣínà Innocent I pronounce him Innocent ó sọ pé ó là lè gba ìpè sí torí àkókò wa ni ojú ń kan ìtura ni ó dàbẹ́ ni pé ó gbọ́bẹ̀ kaná ó wá ń wò pé òun ti ń gbóòórùn pé ṣé kèé sọ́bẹ̀ òun ní gbóná. òní ni àyájọ́ ọjọ́ oúnjẹ lágbàáyé mo wá ń wò pé bóyá bá a mọ̀ nígbà tẹ́ pé àyájọ́ ọjọ́ oúnjẹ ni gbogbo oúnjẹ ó ti sọkúlẹ́ǹsì ń ta kí n tó jáde. ok ìyẹn lára rẹ ò ṣe bá mo sáré kó sáà ń garùn fẹtọfẹtọ ó lè mí náà fi ń wọ ọrùn ọwọ́ mi kódà pọ́jọ́ ti lọ. nǹkan tó ṣẹlẹ̀ nù òní ni world food day. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ màá ẹ kú ọrọ̀ ajé. orúkọ yín àti tẹ́tí pé o. orúkọ mi ní Súnmáyà Ọlọ́run Àdàbà. láti bọ́ sà. àárọ̀ gbọ́ láti ìlú wo. wa ní ìpínlẹ̀ Kájọra láti ìlú Òkè Òyì. yes ẹ̀ ń ṣúlẹ̀. a fẹ́ kí ìjọba ọba mójútó panápaná nílùú Òkè Òyì lórí ọ̀rọ̀ ní ti ń ṣẹlẹ̀ nínú àwọn ṣọ́ọ̀bù tí ń jó wọ̀nyẹn
àfẹ́kù rẹ̀ kó máa ṣẹlẹ̀ mọ́. ṣé ìkan tún jó ni. ṣé lẹ́kan tó jó tá a mọ̀ ni. kò jó ṣèyí tó jó lẹ́yìn ẹ̀ta ìjẹun fúngbà tí kò sí panápaná lókè òyì ilé iṣẹ́ sì ti wà sí ẹ̀kọ́jọ́ kan bá máwọn òṣìṣẹ́ ọkùnrin mú síbẹ̀ kò nítorí ààbò ìlú torí pé tí ìkẹ́ bá ṣe rí gbèjì wọn ó sì máa bá ṣe àmójútó rẹ̀ ní ìlàbọ̀ ìjọba. ẹ ṣeun òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ti sọ wọn torí ibùjókòó ìjọba àbílẹ̀ kan ń lòkè wòyí èmi ò bóyá mo lè sọ kí ẹnu mi àgò tí abárẹ́ni tí ó sọ pé rọ mo pa èmi ò rò pé lẹ́sẹ̀ panápaná kankan wà níjọba àbílẹ̀ yìí. èmi náà ò rò. torí n tí bàbá yẹn ti hàn sọ yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ yẹn n tó bani lọ́kàn jẹ́ díẹ̀ ni wípé kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀. káwọn panápaná lè ṣe máa bọ̀ látọ̀nà mi. kí wọ́n tiẹ̀ tó dé ibo wọ́n ti bọ̀ kí wọ́n tó dé gan nǹkan ó ti yangi náà. yóò ti lọ. òótọ́ ọ̀rọ̀ ni ẹ sọ wọn. kí náà jó láàrin ìṣẹ́jú mẹ́wàá gan-an tí ó bàjẹ́ káwá tó sọ pé nǹkan tó ń jó fún bí ọgbọ̀n ìṣẹ́jú. láàrin ìlú tó ṣe pé lẹ́sẹ̀ panápaná gan wà gan wọ́n tó dé nǹkan ó ti ṣe. hello. ẹ káàárọ̀ sà. orúkọ yín àti ìtẹ́ tí ń pè o. ṣé fàbáṣí ní ìlú ẹlẹ́kọ̀ọ́ kan ní sọ̀rọ̀. ẹsẹ̀ ìṣọ́lẹ̀. bíríìjì wa láti ẹlẹ́kọ̀ọ́ kan sí ìlú ìgẹ̀gẹ̀ tó bá gbéra ní ìlú ẹlẹ́kọ̀ọ́ kan yẹn tó bá dé níbi tí àwọn ọlọ́pàá wà wàá kẹ̀ bẹ̀rẹ̀ bíríìjì yẹn òjòjú ti rọ̀ ní ọjọ́ mẹ́ta sẹ́yìn yẹn ó ti àwọn búlọ́ọ̀kù kan tí wọ́n máa ń ṣe yẹn kódà ó ti ń bàjẹ́ lọ. ìjọba àbílẹ̀ wo lọ́dọ̀ yín. wájú àlọ́kà. alága ìjọba àbílẹ̀ yín. mi ò mọ ṣùgbọ́n ẹlẹ́kọ̀ọ́kẹ́ ni ọ̀rọ̀ ẹ lọ ṣiṣẹ́ lé lórí ẹ bá ti ṣiṣẹ́ lé lórí tẹ mọ alága ìjọba àbílẹ̀ yín. ẹlẹ́kọ̀ọ́kan wọ́n ní bíríìjì ń bẹ̀ agbọ́n yẹn ṣùgbọ́n torí ká ní ká wo ojú ọjọ́ àkókò wa ti lọ ó wù mí ká gbà pé sí ṣùgbọ́n àkókò wa ti lọ bóyá ká máa fèyí ṣèlọ ìtura olúwa. bẹ́ẹ̀ ni wo ẹja máa fi eléyìí ṣèlọ wọ́n ní òní ní ọjọ́ oúnjẹ lágbàáyé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀ àwọn torí pé ó kùn díẹ̀ káàtó fún wọn bí wọn náà bá fi oúnjẹ fún èèyàn kan lénìí wọn ò ní ṣépè bó ṣe 1000 bó ṣe 500 wọn náà lè fún èèyàn kan lénìí láti fi jẹun ẹ jẹ́ ká fún wọn ní oúnjẹ Yẹmí ti ń tẹ́wọ́ látinú agodo pé owó ọ̀hún dà mọ́jà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa afúnimáwo bẹ̀ níwọ̀ aṣọre tí ò ń dé fìlà ẹ ṣeun ẹ wo bẹ́ẹ̀ ni mo ṣe sọ ẹjẹ́ máa ṣoore òní ní ọjọ́ oúnjẹ lágbàáyé ẹjẹ́ afẹ́nìkan ní oúnjẹ lónìí kí àwọn ènìyàn kí ni wọ́n sì dùn àwọn ilé kan wà tó yẹ pé wọ́n tẹ̀ sí ìmọ̀ tó fẹ́ jẹ láàárọ̀ yìí ìwọ lọ fún wọn kí wọ́n sì gbà ládàá tiwọn á nírìjù báyìí lọ lórí ètò àjímúná fún ti àárọ̀ yìí ó ní ọ̀ṣẹ̀un ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ́ náà ẹ kú wa ìbínú títí di ìgbà míì táwọn pàdé lórí àwọn ètò wa gbogbo èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ ò sọ pé kó ta ní lọ́rẹ̀ o nítorí ẹ̀ lèmi ìtura olúwa ọmọ adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin lólùfẹ́ wa wípé ó dìgbà. ká máa dúpẹ́ lọ́wọ́ òníyan ká kí ọlọ́bẹ̀ o ká sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́bà ìfẹ́ jẹ́ náà tó rọ́ọ̀ní lọ́jọ́ oúnjẹ lágbàáyé pé ẹ ṣeun o ẹ kú àìmáìdí o títí ọ̀la ní àkókò kan náà tẹ́ mọ́ pàdé àwọn akin ẹgbẹ́ wa ó sì lè jẹ́ mi àti àwọn olùkù mi náà ni àtúnjọ wà lórí ètò ó náà ni èmi ọláyẹmí ọmọ yèlékè ni mò ń sọ fún yín wípé àfihàn fàyè lọ́lọ́run ọba o lónìí àti lọ́jọ́ gbogbo kábíyèsí elédùmarè fi mọ́ àfáyé ni o mọ́ fàyè hàn mí títí ìgbà míì tá a mọ̀ pàdé ó náà ni mò ń sọ fún wa pé ire àtàánú nìkan láàyè gbà o láti máa tọ̀ wá lẹ́yìn ó dàbọ̀.